ẹ jẹ́ sáré gbẹ́nu sí máìkì ìlú kan la fẹ́ sáré dé láàárọ̀ yìí ní sáìdì Ọ̀wọ̀ là ń lọ láàárọ̀ yìí Ọ̀wọ̀ là ń lọ for this morning. Dáàdì mi Adéníyì ẹ káàbọ̀ sórí ètò gbogbo yín pátápátá ni mò ń kí ẹ bá mi gbọ́ wọlé ẹ bá mi share ẹ rí pé tó jọ mẹ́ta mi ò ń dá yìí láàmú mi ò ń gbọ́ wá ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ mo fi gáàpù sí Yorùbá nation no going back Yorùbá nation no going back ẹ kújọ́ mẹ́ta yẹ ká sáré lọ kí wọ́n ní ọ̀dọ̀ ọba Olúpìmì of Ìpìmì ní Ọ̀wọ̀ l'Oǹdó ọmọ Yorùbá ibo là ń lọ ìròyìn tó tóbi létí tí mo gbé wá fún yín ó lẹ́tìkẹ́ ó lágbára adẹ́lá fẹ́ gba Yorùbá nation nígbà táwọn ọba wa ti ta gbogbo ilẹ̀ fún Fúlàní tán nígbà táwọn ìjòyè tí wọ́n ti talẹ̀ fún gbogbo àwọn Fúlàní tán báwo la ṣe fẹ́ ṣe ọ̀nà ọ̀dà kí Fúlàní máa yọ wá lẹ́nu ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire ọ̀nà ọ̀dà kí wọ́n máa dà wá lé àmú ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire wọ́n ní kábíyèsí ọba Olúpìmì of Ìpìmì wọ́n ní wọ́n ti ta gbogbo ilẹ̀ tó fáwọn Fúlàní àtàwọn ìjòyè wọn. Thank you sister mi ẹ ṣe gan bí amọ́ mi dẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ ẹ ṣe má bínú tí bá pè yín sister ìyá mi ní gbogbo yín. ẹ gbọ́ wọ́n ní ọba yẹn ti ta gbogbo ilẹ̀ àtàwọn máa pílì ẹ máa gbọ́ àwọn ọmọ ìlú ni wọ́n dìde sọ fún mi dáàdì mi ò fáìn o mo kàn ń ṣakọ ni o mo ọ̀wọ́ mo ugly èmi ò fáìn o Chief Lady K Awori ni Akínúbá olú Òṣùbì yẹn mi rí Yorùbá ìka ẹ̀yin tẹ́ bá lè bá mi ka Yorùbá mo tún try kíkì ka silent mi rí Yorùbá dáàdì mi ìka mi rí ka the only place mo rí ka bẹ́ẹ̀ ni gbé gbàgbé ọ̀rọ̀ ìyá Kẹ́sẹ́tì jàre that's the only place mo dẹ̀ rí bí wọ́n ti pé Chief Lady K Awori ní Akínbá Òṣùbù ìrẹ̀lẹ̀ mi ò mọ Yorùbá yẹn òwe lọ́pàá bẹ̀yẹ ṣá anyway so now ẹ jẹ́ ká continue ọmọ Yorùbá tàtà èyí tó gbé wa wá wọ́n ní ni màá pílẹ̀ ẹ máa gbọ́ èmi kọ́ ni mo sọ ẹ jẹ́ tọ́ MP mi wọ́n ní ọba Olúpìmì of Ìpìmì ẹni tó sọ̀rọ̀ yìí fún mi tó gbéṣẹ́ yẹn wá wọ́n tún ní kí n dárúkọ àwọn wípé àwọn alágbájá làwọn dìde gbé wá pé kí gbogbo ọmọ Yorùbá jọ nítorí ènìkọ́ nítorí ọ̀la ni ká má jẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ wọ́n ní ọba Olúpìmì of Ìpìmì wọ́n ti authorize gbogbo àwọn olóyè wọn wípé ó yá ẹ talẹ̀ fún Fúlàní lọ ọwọ́ ní kí bá wọn bí kábíyèsí lè rè wípé kí ni Yorùbá ṣe fún wọn kí ni ẹ̀ṣẹ̀ tí ìran Yorùbá ṣẹ̀ wọ́n tí wọ́n fi gbé ìran Yorùbá sẹ́nu kìnìún ẹ gbọ́ bẹ́ẹ̀ o ẹ mọ̀ pé iṣẹ́ tí ìbá ti ní kíní èmi èyí ṣe àìmọye iṣẹ́ lọ́wọ́ Lady K ṣùgbọ́n mi nítorí pé káwọn èèyàn ṣàlè mọ̀ pé mò ń sọ̀rọ̀ kí n wá ta àtàná lọ́ ti ń bẹ̀ mí ọ̀dẹ̀ ṣe voice note wípé èmi alágbájá ni mo gbé kéèsì wá tó túmọ̀ sí wípé òtítọ́ lẹni yẹn gbé dání òtítọ́ lẹni yẹn rí nǹkan tó ní ká gbé wá fún àwọn ọmọ Yorùbá tàtà mo máa ń sọ ọ̀rọ̀ kan wípé a lot of things ló ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá tí ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ a lot of things ló ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá tí ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ mo wá picture báyìí mo ti wá picture wọn lórí Google but àwọn picture wọn yẹn pọ̀ kí n má lọ gbé wrong person sójú program yìí that is why tí mi ṣe fi sí so èyí tẹ́ bá wọn picture báyẹn ẹ send ẹ̀ sí mi ní WhatsApp kí n lè gbé sójú screen fáwọn tí wọ́n mọ̀ báyìí because èmi náà mọ̀ wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tá wà ní diaspora ọ̀pọ̀lọpọ̀ àwọn tá ẹ má bínú mo tún rí kọ́mẹ̀ntì kan tọkọ fún lórí ọ̀rọ̀ Ìyá Kẹ́sẹ́tì ni ṣé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tá wà ní diaspora a ò mọ ohun tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá kì í ṣe pé mo bá ti jà wá gẹ́gẹ́ bí ẹni tó gbé ọ̀rọ̀ wọn wá bá mi ṣe sọ pé kí gbogbo ọmọ Yorùbá jọ ẹ bá àwọn bí kábíyèsí pé kí ni ẹ̀ṣẹ̀ àwọn tí kábíyèsí fi lè gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn tí wọ́n dẹ̀ lè tún fi ṣe irú òfin bẹ́ẹ̀ yẹn pé kó máa talẹ̀ fún àwọn Fúlàní lọ pẹ̀lú gbogbo ohun tójú ọmọ Yorùbá rí lọ́wọ́ Fúlàní ayé tí ìran Fúlàní jẹ ní ilẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ wá TikTok ṣé torí mi ò jalè ṣe bá mi tap ẹ bá mi tap mo fi lédùmarè bẹ̀yìn ṣe rí ìjà ó máa bọ ọmọlúwàbí jó máa sọyàn lórúkọ ó máa ń rànyàn lọ síbi tí ò dáa so ẹ jọ ẹ má torí pé mi ò wá jà ẹ jẹ́ kájọ bára wa sọ̀rọ̀ ìṣítí kájọ jòkó kájọ jíròrò bí ìran Yorùbá ṣe máa bọ́ lóko ẹrú ẹ bá mi share because mo mọ̀ pé tó bá yẹ pé jà ni mò ń jà ni màá ti réyàn 500 lórí TikTok tó máa wò mí sábà
wọ́n máa ń láìkì kí lè díkẹ́ ìjà mi ò dẹ̀ jà pẹ̀lú bí ìṣe mọ̀rọ̀ sọ yẹn wọ́n máa ń láìkì mi tí bá bínú. now ẹ wo bí Fúlàní ṣe fi ìyà jẹ ìran Yorùbá, ẹ wo nǹkan tí ìran Yorùbá ń là kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ wo iná burúkú tó fi ń jó ọmọ Yorùbá kí Olúpẹ̀mí ó fi pẹ̀mí káwọn tó wá sọ wípé kó máa talẹ̀ lọ fún Fúlàní. Fúlàní ti wá gba ìlú kan, olóko ò lè lóko mọ́, olódò ò lè lódò. tí gbogbo nǹkan ò bá tiẹ̀ yé ṣé ẹ fẹ́ sọ wípé ẹ rí ohun tó ṣẹlẹ̀ sí wọn ní Ìlọrin lọ́wọ́lọ́wọ́ bá ṣe sọ̀rọ̀ yìí ọmọ Yorùbá, lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ ọ̀rọ̀ yìí àwọn òbí kan wà ní Ìlọrin yẹn tó jẹ́ wípé Fúlàní ti lé àwọn ọba aládé Fúlàní lé wọn kúrò ní palace. báwo ló ṣe jẹ́ tí Fúlàní fi lè lé ọba kúrò ní palace? tẹ́ ẹ̀ bá rí ní social media ojú ló ń tì wọ́n, ìtìjú burúkú ni, ọ̀rọ̀ burúkú ni, kì í ṣe nǹkan gidi láti wá bọ́ta pé ẹ wò mí o, èmi ọba lágbájá ọ̀fun lágbájá kìnnìkan kingdom Fúlàní lé mi palace. ó jẹ́ ìtìjú fún àwọn ọba yẹn. wọ́n wò wípé tí gbogbo èèyàn bá tiẹ̀ fa wọn ṣí ẹ̀ sí ṣe ẹlẹ́yà, àwọn tó ń pariwo Yorùbá nation máa fi àwọn ṣí ẹ̀ sí nítorí pé kí ni wọ́n bá wọn sọ wọn ò gbọ́. ìdí nìyẹn tẹ́ ẹ̀ ṣe yìí lórí social media, ìdí nìyẹn tí gbogbo ẹ̀ ṣe tutù dẹ́rù pé kò sí nǹkan kan ló ṣẹlẹ̀ ní sáìdì lọ́rí ní gbogbo àwọn kìíní tí mo sọ fún yín ti ṣẹlẹ̀ tó kọ̀ǹfàmù gidi. àwọn Fúlàní ti lé àwọn ọba kúrò ní palace, wọ́n take over palace. àwọn ọlọ́dẹ Fúlàní as at 4 days ago wọ́n ti pa ọlọ́dẹ 100 ni wọ́n ti pa láwọn ọlọ́dẹ tí wọ́n dìde wípé no eléyìí ò lè ṣẹlẹ̀ ní ilẹ̀ baba wa, kẹ́ lé orí adé kúrò ní palace kẹ́ dẹ̀ take over. wọ́n ti pa more than 100. òun ló wá jẹ́ kí àwọn ọlọ́dẹ ẹ bá mi ṣí ẹ̀ ṣòyìn fún àwọn ọmọ ọ̀wọ̀, ẹ bá mi pín ètò yìí mi ní pẹ́ lórí ètò. òun ló wá jẹ́ káwọn ọlọ́dẹ níbi tó káwọn lára dé tó wá lọ bá gọ́fúnà kẹtù máa wo game wípé kí gọ́fúnà jọ kí wọ́n aláwọ̀ àwọn káwọn lọ pe àwọn èèyàn wá láti ìta láti wá protect ìlú àwọn, láti wá protect àwọn bàbá àwọn. ẹni kí ni gọ́fúnà ṣe? gọ́fúnà ní kóhun tó lè fún wọn láṣẹ, gọ́fúnà Ìlọrin ni ó ní kóhun tó lè fún wọn láṣẹ ó máa dọ́dọ̀ emir of ìlú Ìlọrin. nígbà tó dọ́dọ̀ emir ìlú Ìlọrin, ẹ̀yin ọmọ Yorùbá ìlú ti ṣẹlẹ̀ tí wọn ò gbé sí social media kí gbogbo yín má bàa dìde láti gba àwọn àgbààgbà yín lọ́wọ́ àwọn ìkòkò ajẹgúnjẹran. ẹ gbọ́ ìlú tí ló ṣẹlẹ̀, àwọn ìtẹ́ ìrí lórí social media tó ń ṣe yín ní kàyéfì wà láìtàláì kò sí kankan lórí social media. àwọn kan fáàmù tó jẹ́ wípé tí ọmọ Yorùbá bá rí ẹ tètè palẹ̀ mọ́ bàtà yín pé kí leléyìí má fọkọ bàbá mi dàlà ọjọ́ kan lè yàn kàn. wọn ò jẹ́ kó wọrí social media nítorí wọn ò fẹ́ kẹ́ bọ́ lóko ẹrú, nítorí wọn ò fẹ́ kẹ́ dìde láti rọra yín lọ́wọ́. nígbà táwọn dé ọ̀dọ̀ gọ́fúnà ní láti lọ sọ fún emir of ìlú Ìlọrin. ẹni kí lẹ́mìà ṣe? emir ní if that should be the case, àwọn Miyetti Allah ló máa protect gbogbo àdúgbò ìletò tí zeti yẹn ti ṣẹlẹ̀. àwọn Miyetti Allah ẹjọ́ ṣé Miyetti Allah máa ṣiṣẹ́ fún ọmọ Yorùbá àbá ṣiṣẹ́ fún Fúlàní ẹgbẹ́? kẹ́ lè mọ̀ wípé gbogbo ọ̀nà ni wọ́n gbà láti gba ilẹ̀ Yorùbá, wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ wọn back to back. àwa Yorùbá dẹ̀ ń sùn, àwa Yorùbá ń sùn. ìjà tí ò yẹ ká rán láàárọ̀ lórí social media ó dijọ́ tí gbogbo ẹ bá dìbò ló yá mi kọ́mọ Yorùbá tó wà lánúlẹ̀ pé àti gbàgbọ́ làwọn kìíní ti ṣẹlẹ̀ mi ò gbọ́. ṣẹ́yìn gbogbo àwọn tẹ́ ń wò ọ̀rọ̀ wọn lórí social media tó yẹ pé táwọn kan bá ti tọ́ system wọn báyìí ẹ ti pìtì síbẹ̀ ẹ padà wá gbé wọn ṣépè. gbogbo wọn pátápátá tí wọ́n distract yín tó jẹ́ pé ìjà èpè lẹ lọ́wọ́ yẹn ẹ máa padà gbé gbogbo wọn ṣépè. ó ṣú ọ̀dàkú wà láì ẹ ní padà yọ ẹnikẹ́ni sílẹ̀, gbogbo wọn lẹ máa padà fún lépè because ẹ máa sọ wípé tí ò bá ń ṣe ìwọ̀n tẹ́ ẹ wò ni ẹ mọ̀ pé nǹkan ṣẹlẹ̀, ẹ mọ̀ pé ogun ti wọlé sílẹ̀ Yorùbá. èmi ti rí ní ìrí wípé gbogbo rògbòdìyàn tẹ́ ẹ wò lórí social media sí yẹn tí gbogbo yín máa ń pètì síbẹ̀ yẹn wọ́n mọ̀ fi distract yín ni kẹ́ má lè concentrate débi tẹ́ máa mọ̀ wípé ogun ti wọlé sí ilẹ̀ Yorùbá. kẹ́ má bá mọ̀ wípé ogun ti ṣe kíni ó ti wọlé sí ilẹ̀ Yorùbá. nígbà tí emir sọ fún gọ́fúnà wípé àwọn Miyetti Allah ló máa mọ́nítọ̀ ìlú, gọ́fúnà má gbà sí emir lẹ́nu. gọ́fúnà lọ ra AK-49 AK-40 AK-40 gbogbo AK tọ́mọ̀ wọ́n lọ ra wọn kó fáwọn Miyetti Allah. wọ́n wá sọ fáwọn Miyetti Allah pé kí àwọn fúnra wọn kí wọ́n ṣe wá sẹ́lẹ̀tì àwọn ọmọ Yorùbá tó jẹ́ ọdẹ tó bá wù wọ́n láti bá wọn ṣiṣẹ́.
ẹ jọ ṣé Fúlàní ló yẹ kó gbé iṣẹ́ yẹn fún ṣebí Yorùbá ló sunkún Yorùbá èló ti ṣẹlẹ̀ ṣẹ́yẹ́ mi ò mọ bó ṣe máa ń pẹ́gbẹ́ sọ̀rọ̀ that is why ó pè mí kí n bá wá sí social media ṣẹ́yẹ́ mo yẹ sọ̀rọ̀ yìí mo ti fẹ́ go deep fún yín mo ti fẹ́ go deep bẹ́ẹ̀ ni mo tún pera mi padà nínú because mi ò mọ bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ jí láti protect ilẹ̀ yìí nígbà tí Yorùbá sọ wípé Fúlàní fìyà já wọn tí wọ́n sunkún lọ bá gọ́fúnà ṣé ó yẹ kó jẹ́ wípé Fúlàní ni gọ́fúnà tó sọ wípé kó support wọn láti dáàbò bo ilẹ̀ wọn ṣé kìí ṣe àwọn Yorùbá ló yẹ kó dìde láti gba ilẹ̀ wọn ṣé kìí ṣe àwọn Yorùbá ló yẹ kí wọ́n fún ní àṣẹ wípé ó yẹ ẹ protect àwọn èèyàn yé but instead of that wọ́n lọ bá emir ṣe kéde ó ṣèpàdé pẹ̀lú àwọn Bayeti Allah wọ́n ra AK-47 fáwọn Bayeti Allah àwọn Bayeti Allah lọ ṣiṣẹ́ sí o àwọn ọba tó wálé kúrò ní palace wọn ti padà sí palace o tẹ́ bá gbọ́ ti lọ ẹ sọ pé pọ̀ ẹ gbọ́ ẹ rí pọ̀ ó ti lọ àwọn yẹn ti lọ gbé nìyẹn wọ́n wà bí táwọn ọba yẹn ṣe ń forí korí pé báwo làwọn ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ yìí ṣe sọ síta ṣáwọn ọmọ Yorùbá gbọ́dọ̀ gbọ́ ṣé àwọn ọmọ Yorùbá gbọ́dọ̀ gbọ́ ṣé ìyẹn ò tó kó jẹ́ ẹ̀kọ́ fún Olúpẹ̀mí Ọ̀fẹ̀pẹ̀mí àbí Ẹ̀pẹ̀mí lẹ́dẹ̀ pé bàbá yẹn ṣé kò tó kó jẹ́ ẹ̀kọ́ fún wọn ṣé wọ́n gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá wọn kì í ṣe mítì tí àwọn ọba tó kù bá fi sọ wípé àwọn ò mọ̀ wípé nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí àwọn ọba tó wà ní ìlú Ìlọrin tó jẹ́ ọmọ Yorùbá ọmọ Olúpẹ̀mí àwọn tó wá ṣe kí ni wọ́n tún wá fi àṣẹ sílẹ̀ pé ó yẹ máa talẹ̀ fún Fúlàní lọ Fúlàní ti wá gba ilẹ̀ débi wípé olóko ò lè lóko mọ́ báyìí sí ẹ jẹ́ ká play message tó fi wọ́n wá ṣẹ́ sọ́ba àwa bọ́ba o torí ẹni tó gbéṣẹ́ wá náà wọn ò bọ́ba o ọkàn ní ká bá wọn bí wọn kí gbogbo ọmọ Yorùbá dìde kóbi tó tẹ̀yìn wọ̀gbé lẹ́nu ká béèrè pé kí lẹ̀ ṣe àwọn ṣé àwọn òkè ṣe ọmọ Yorùbá ni tọrọ ìfidà báyìí á dáa fún yín mọ́ mi bẹ́ẹ̀ ṣe bá mi kọ pọ̀ ó ti lọ kẹ́ máa wo gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí ìran Yorùbá ibẹ̀ làwọn nǹkan dẹ̀ ti jòkó tó jẹ́ wípé election ni wọ́n wà after wo wípé kí ni èrè ọmọ Yorùbá láti ọdún tẹ́tí ń dìbò láti ọdún tẹ́tí wà nínú wọn Nàìjíríà oríire wo ló ti Jerusalem Nàìjíríà jáde gbogbo gbani mo máa ń sọ statement yẹn ẹ má rí nìyí wípé mo látẹnumọ́ wọ́n ní iṣu atẹnumọ́ ni kì í jóná òun mo ṣe máa ń repeat statement yẹn ní gbogbo ìgbà kí ni èrè yín kí lẹ mú bọ̀ gbogbo àwọn ọ̀dọ́ wọ́n bà ayé wọn jẹ́ wọ́n tún lò wọ́n fi dìbò wọ́n bà ayé àwọn ọ̀dọ́ jẹ́ wọ́n dẹ̀ tún lò wọ́n láti fi dìbò gbogbo ìbò tó wá ń dì kò so èso gẹ́gẹ́ kankan ní ìlú Nàìjíríà ẹ já gbọ́ ọ̀rọ̀ láti ẹnu àwọn ọmọ ọkọ Ọ̀wọ̀ tó gbé mẹ́sẹ̀gì wá o ohun tó ní ká bá wọn bí kábíyèsí ẹjọ́ bá wa ṣí ètò yìí ẹ̀ ní dààmú ẹ já jọ gbọ́ ẹ jẹ́ fún fọ́lù. ẹ dẹ̀ kú ojúmọ́ ẹ kú Sunday ní ìyá mi á dára fún yín o àmì àti gbogbo wa sọ̀rọ̀sọ̀rọ̀ ní yín ẹ bá wa ní agbára Ọlọ́run ní ìdípẹ́ lórí ètò ẹ bá ẹ ní sọ̀rọ̀ sọ. Ikọ́ kan kì í kọ́ ọmọ ejò ní ẹsẹ̀ báyìí ni ẹ̀yin àgbà wí èyí sì ni òwe Yorùbá kówé kó má jẹ́ tẹ̀yin àgbà ní agbára Ọlọ́run ẹ ní ṣubú dànù. àbí àṣẹ Ìdúbàrẹ̀. mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín àti lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá. à ń gbọ́. ṣé ẹ rí ọ́díò tí mò ń sẹ́ǹdì sí yín kì í ṣe ọ́díò kékeré o kì í ṣe ọ̀rọ̀ kékeré ọ̀rọ̀ tó tóbi ni ọ̀rọ̀ ńlá sí yín ohun tó dá mi lójú ni o ohun tí mo sì mọ̀ ni ohun tí mo sì rí ni tí a rí tá a sì gbọ́ tó sì dá mi lójú pé òtítọ́ pọ́nbélé ni torí pé ibẹ̀ lèmi ti dàgbà tí mo ti dìde tí n bá dẹ̀ padà síbẹ̀ pé mo ti dàgbà pé mo ti kúrò nínú ibẹ̀ yẹn tí mo ti di olùṣọ́ àgùntàn tí n bá lọ síbẹ̀ wípé mo fẹ́ lọ kí àwọn ènìyàn mi àti lọ́bẹ̀ á di ìṣòro ní ayé àtijọ́ tí n bá ti gbéra kúrò ní Oǹdó tí n bá fẹ́ lọ sí Ọ̀wọ̀ ní Ẹ̀pìnmì Ọ̀wọ̀ ní Ùpìnmì Ọ̀wọ̀ camp ní under Ọ̀wọ̀ tí n bá fẹ́ lọ tí n bá débẹ̀ ní aago 10 ọwọ́ ìrọ̀lẹ́ ní alẹ́ màá wọ camp lọ màá wọ àwọn abà yẹn lọ gbogbo ìlú kéréje yẹn màá wọ̀ lọ màá sì dé bí abàtiwa láyọ̀ àti àlàáfíà ṣùgbọ́n lákòókò yìí kò ṣeé ṣe mọ́
kódà àwọn kan náà ń wá kùsà ńbẹ̀, wọ́n wá góòdù ńbẹ̀, ṣé ẹ gbọ́ wọ́n wá góòlù ńbẹ̀. Bóyá o àwọn Haúsá yìí náà ni o, bóyá Yorùbá ni o, a mọ̀. Ṣùgbọ́n tá a mọ̀ ni pé èdè Haúsá bíi Málàí, Fúlàní òun náà ń sọ. Ṣé ẹ mọ̀ pé Haúsá àti Fúlàní ó dà pé èdè kan náà ń sọ. Eléyìí tó tẹ̀ wá ṣe bábá ń bárì tí mo fẹ́ sọ òun ni wípé ṣé ẹ mọ̀ pé wíwá kùsà, wíwá góòlù, àwa ọmọ Yorùbá kì í bá wọn dùn, àwọn ló ń wá lọ torí wọ́n believe pé àwọn ni first class citizen ní Nàìjíríà. Níbikíbi tí góòlù bá wà tàbí kùsà bá wà, Fúlàní ló ń wá lọ. Tá a bá dẹ̀ lọ àtẹ̀lé débi tí wọ́n ti ń wà, ìbọn náà máa fi járe wa dànù. ṣé ẹ gbọ́ṣẹ́. Nígbà tó kọ́kọ́ wọ agbègbè wa yìí, wọ́n ṣe iná síbẹ̀ ní iná náà fi ń wà mọ́júmọ́jú tí àwọn police àbí kí wọ́n pè wọ́n, àwọn kì í ṣe police náà ni o, kí ni ẹ̀ka tiwọn yìí, àwọn mopo tó ń gbébọn tójú wọn ń kọdán, àwọn náà fi guide wọn ní every time àti alẹ́ àtòru náà wà kùsà yẹn. ṣé ẹ gbọ́ṣẹ́. Ṣùgbọ́n sìn wọ́n ṣe ń wà lọ. Now mo ní ilé tó ṣe bàbá. ṣé ẹ gbọ́ báyẹn yín tẹ́ ẹ wò wá, ẹ jọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ dáadáa ẹ jẹ́ kí n rí kọ́mẹ́ǹtì yín, ẹ bá mi tap lórí TikTok, mo fi lédùmarè bẹ̀yìn. Nígbà tó bá wa gbogbo kùsàlẹ̀ Yorùbá tán, wọ́n á sọlẹ̀ dáṣálẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ rí nìyẹn wípé tí ìran Yorùbá bá dá dúró kí la fẹ́ jẹ, Ọlọ́run bùkún fún ilẹ̀ wa, epo wà, kùsà wà, gbogbo nǹkan tó lè di owó láti fi sọ ìran Yorùbá di èèyàn, gbogbo ẹ̀ ló wà lẹ̀ Yorùbá. Gbogbo kùsà tó wá ń wà yìí, ìjẹ́ gbọ́ nínú bọ́jẹ̀tì Nàìjíríà pé òkè o, gbogbo àwọn ibi tó ti ń wa kùsà ní Nàìjíríà o, owó kùsà wọn yẹn o, ohun tá a fi ń ṣe rè o, this is the budget ní Nàìjíríà. Ọmọ Yorùbá jẹ́ ká wake up, ẹ má jẹ́ kó sọ wá sí ìhòhò kí iye wa kó tó ṣí. Nígbà tí wọ́n bá ń wa kùsà ní ilẹ̀ Yorùbá, no be today, no be yesterday. Ẹ̀yin ọmọ Yorùbá tàtà, kò ń ṣe àná, kò ń ṣe ní tó ti wa kùsà ní ilẹ̀ Yorùbá. Gbogbo ohun tó yẹ kó jẹ́ ọlá àti ọrọ̀ fún wa. Oh, mi ò fẹ́ go deep, I don't want to shout. Ẹ wo president Burkina Faso. Nígbà tó lé àwọn China, àwọn France tó lé gbogbo wọn, àwọn tó máa lé tó lé kúrò ní Burkina Faso. Ṣebí góòdì ló wá wà ní Burkina Faso? Àbí kìí ṣe góòdì ni? Góòdì ló wá wà ní Burkina Faso. Kíta orí ẹ̀ tó lé gbogbo wọn dànù. Ẹ̀yin wá láti ìlú aláwọ̀ funfun, ìlú yín nínú 24 hours. Ojú ọ̀nà da. Àtijọ́ tí mo ti dé Canada, mi ò tí ì rí títí eléruku. Àtijọ́ tí mo ti dé Canada, iná ò ṣẹ́jú rí. Àtijọ́ tí mo ti dé Canada, mi ò tí ì gbọ́ pé accident ṣẹlẹ̀, wọn ò tètè ríyàn rescue wọn. Tí accident kékeré bá ṣẹlẹ̀, mọ́tò tó máa wà ń bẹ̀, panápaná máa wá síbẹ̀. Panápaná lẹ́gbọ́n tó dún yẹn o. Mọ́tò panápaná àtọlọ́pàá, òun lẹ́ gbọ́ yẹn o. Ẹ wá bí wípé bó ṣe lọ yẹn bó lọ́ lọ, ó lè jẹ́ ṣe lọ́kọ̀ pé wọ́n fún nǹkan tí ò lórí tí ò ní rù, wọ́n á dẹ̀ present síbẹ̀. At the end of it, wọ́n máa kúrò bẹ́ẹ̀ lọ́wọ́ òfìfo ni. Ní Nàìjíríà, ẹ pe panápaná, ẹ pe ọlọ́pàá sí nǹkan tó ṣe kíni tó ní agbára, ẹ ní rí wọn bẹ̀. Ẹ pe panápaná sí ibi tí ilé ti ń jó, ẹ ní rí panápaná, wọ́n á sọ fún yín pé kò sómi nínú mọ́tò. Ìlú òyìnbó kẹ̀kẹ́ là ẹ mọ́lẹ̀ lásán sí títì, panápaná máa débẹ̀. Mo máa ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni láti tọdún tí mo ti dé Canada. Yẹ̀yẹ́ ni mo máa ń ṣe tí bá ti lè rí wọn lọ́kàn. Mo lọ sẹ́dọ̀ ọjà ìjẹta bí mo ṣe ń bọ̀ báyìí tí mo ti yọ látọ̀kan ni mo ti wò wọn nísàlẹ̀ ńbẹ̀ yẹn tó ti ta okùn sí gbogbo títì. Ẹ̀rín ni mò ń rí bọ̀ látọ̀kan, mò ń dá rẹ́rìn, mo dẹ̀ ń dá rojọ́ ní títì. Ẹ gbọ́, mò ń dá rẹ́rìn, mò ń dá rojọ́ bí mo ṣe ti ráwọn mọ́tò yẹn, mọ́tò ọlọ́pàá, panápaná, ambulance báyìí mo kàn rẹ́rìn. Mo ní tọ́ bá máa débẹ̀ sí ó lè jẹ́ nǹkan tí ò tó kankan ni o. Mo lọ́lọ́ máa ṣàánú wa, ọjọ́ wo ni Nàìjíríà fẹ́ dáa. Bí mo ṣe ń dá rojọ́ bọ̀ nìyẹn. Ní ojú wíńdò lé mi bíbà, mọ́tò kan fẹ́ jáde láti ibi tó ti lọ ra nǹkan. Ẹni tó ń gun kẹ̀kẹ́ bọ̀, ó kàn rọra kàn ní àbí kí n tẹ̀ ní kò kàn gan. Because ó fọ́ ní bàjẹ́. Báyẹn dé ọ̀rọ̀ aṣubú sílẹ̀ lẹ́bàá ìkó dìde. Títí tí panápaná fi dé, mọ́tò ọlọ́pàá dé, ambulance dé, kò dìde. Ẹni tó fẹ́ jáde gan níbi tó ti lọ ra díríǹkì tó fẹ́ mu, ṣe ni báyẹn náà páàkì síbẹ̀, kò
kò lọ. Ìgbà tí mọ́tò mi fẹ́ yà wọlé ló ṣe sọ fún mi pé kó lọ páàkì sí inú compound ibi tó ti ń bọ̀ yẹn, kó ṣe kó lọ páàkì sí títì, kó ṣe pé kó máa lọ o. Àwọn èèyàn wá sọ fún oníkẹ̀kẹ́ wípé dìde, ó lòun ò ní dìde. Mo rẹ́rìn mo fẹ́ lè máa rẹ́rìn tákìtì pé ẹ gbà mí. Níbi tí mọ́tò ti pa àwọn èèyàn ní ìpakúpa, ẹ lọ wo accident ní Nàìjíríà, kò sí wípé àwọn onímọ́tò wọ́n ní kí ló máa ń pè, wọ́n ní rules tí wọ́n follow. Gbogbo òfin Nàìjíríà lórí irọ́ ni, gbogbo rules Nàìjíríà lórí irọ́ ni. Kò sí pé àlejò ní ẹ ó wọlé sádùúgbò aládùúgbò kó behave kó ṣe bọ́ ṣe ládùúgbò yẹn, kò sí yẹn bẹ́ẹ̀ ni Fúlàní fi wọlé sí ilẹ̀ Yorùbá tó ń pa àwọn ọmọ Yorùbá ní ìpakúpa, tó ń pa àwọn ọmọ Yorùbá ní ìpakúpa lórí ilẹ̀ wọn. Fúlàní àwọn olólè á pa ọmọ Yorùbá mọ́ bẹ́ẹ̀. Nígi kí èrò president of the nation ó bọ́ síta kó give speech débi táwọn ọlọ́pàá àbí kánsẹ́lọ̀ àbí gọ́vnọ̀ tí wọ́n máa débẹ̀ lọ ṣàbẹ̀wò tí wọ́n dẹ̀ máa gbé ìgbésẹ̀ tẹ́ni yẹn máa rí justice. Ní few weeks ago, almost 60 years ló yìnbọn pa àwọn èèyàn ní Jackson Square. Èyí tẹ́ bá wà Canada ẹ̀ máa mọ̀ mi tó ń pè bẹ́ẹ̀ ní Jackson Square. Wọ́n wá ọmọ yẹn jáde, the boy have been arrested. Wọ́n ti wá ọmọ yẹn sí, ó pa àwọn èèyàn, ó dẹ̀ lọ. Wọ́n blọ́ọ̀kù gbogbo títì. Ọmọ kan ní o tó bá jẹ́ Nàìjíríà ló máa lọ gbé. Wọ́n ti mú ọmọ yẹn báyìí sí i o, ó ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá o, ó ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Ẹ wá wo iye ẹ̀mí tó ń sọnù ní Nàìjíríà tí ò sí ìdájọ́, tí ò sí lọ. Ẹ wo iye àwọn tó ní accident àdúgbò yìí tó bá ń bọ̀ sí ní Canada yìí. Ìṣọwọ́ tó tẹ̀ tí wọ́n fi wa mọ́tò tí wọ́n ń bíbá yìí wàláhì ó yàtọ̀. Ká níbi ò travel out rí ni màá ní bí akọ́ṣe ṣe gbogbo ìlú òyìnbó nìyẹn tí wọ́n èyí tún wá yàtọ̀ òfin gidi. Èmi gan lọ pé mo fẹ́ gba driver's license kémi náà bẹ̀rẹ̀ sí ní drive. Ẹ sọ pé ó ti lọ, mi ò pass. Mo dẹ̀ wa mọ́tò Nàìjíríà, mo ń wa mọ́tò, mi ò kọ́ra mọ́tò ni láti ilẹ̀ mi. Mo ní mọ́tò, mo mọ mọ́tò wà, mi ò pass because òfin pọ̀. Wàá rí sáì lóríṣiríṣi, wọ́n á bí ẹ pé kí ni ìtumọ̀ sáì tó bá jẹ́ Nàìjíríà ní gbẹ́sẹ̀ lè kó tẹ́ná lọ ni o, ní bíbá kò máa jọ. That is why tẹ́ ẹ fi lè rí accident anyhow. That is why tẹ́ ẹ fi lè rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí sọnù. Kí ló ṣẹlẹ̀ sí Nàìjíríà tí wọn ò lè níwò àwọn òfin bẹ́ẹ̀? Ẹ wo ẹnujọ́ mẹ́ta yìí sìn, ẹ wo accident tó ló ṣẹlẹ̀ ní Bẹ́gà. Mo rí accident yẹn lórí social media, ẹ̀rù Ọlọ́run bà mí. Ẹ wo BRT tó BRT, accident kan ló ṣẹlẹ̀ fáwọn yẹn recent around last week ni accident yẹn bad ẹ̀mí lọ sí ní Nàìjíríà. How come mọ́tò ń gba face me and face you nílùú yìí o? Kò sí eré Nàìjíríà, kò sí yẹn. Gbogbo nǹkan Nàìjíríà is zero ni. Gbogbo nǹkan Nàìjíríà ibi tó máa ti jalè owó ẹ̀dẹ̀ takú wípé wọ́n Nàìjíríà lẹ́fẹ́. Àwọn ọ̀pá tí wọ́n máa dáṣà pé tá a bá gba Yorùbá nation báwo la ṣe fẹ́ survive. Ara ohun tó yẹ kẹ́ fi survive òun ni kùsà tó ti wà lọ sáìsáì yìí o. Ẹ wà tọ́dún tó ti wà kùsà ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Ibo ló ń kó wẹ́ẹ̀sì? Invest wo ló fi ṣe sí ilẹ̀ Yorùbá? Kí ni gbogbo góòdì tó ń wà? Wọn ò ní wọ́n fi san gbèsè. Nàìjíríà jẹ gbèsè sí lóṣooṣù. Mo fẹ́ lè sọ pé ọ̀sẹ̀ gan ni Nàìjíríà jẹ gbèsè. Wọ́n dẹ̀ wá góòdù every blessed day. Góòdì wíwà ní President Traoré ló stop ní Burkina Faso. Ẹ wo Burkina Faso. Àtẹ̀bádẹ̀ lọ gbá research dáadáa. Burkina Faso ní góòdì tó Nàìjíríà. Wọn ò ní kùsà tó Nàìjíríà. Nàìjíríà ní kùsà jù wọ́n lọ. Nàìjíríà ó ní kùsà jù wọ́n lọ. Mo ní fídíò kan lọ́wọ́ mi bíbá tí program wo bá gùn jù máa fi òyìn kẹ́ wo bọ́ ṣe fi trailer. My God. Trailer bí wọ́n ṣe fi gbé kùsà ní Nàìjíríà. Trailer ni wọ́n fi ń lòdù ẹ̀. Òun ni ẹ jẹ́ sáré fi fídíò yẹn wá. Ok. Ẹ jẹ́ kí n ṣe báyìí. Màá lè show ẹ lójú screen. Ẹ jẹ́ kí n gbé sórí system. À lè wò lórí system mú bọ̀. Kẹ́ wo bí wọ́n ṣe wá kùsà ní Nàìjíríà. Trailer ni wọ́n fi ń wá. Kì í ṣe àwọn kùsà kéékèèké o. Kì í ṣe kùsà gbẹ́ẹ́gbẹ́. Kí ló dé tí kò fẹ́ play bí báyìí? What happened to you? Ó dẹ̀ play lórí fóònù mi kẹ́. Mo ń bọ̀. No. Mo ń bọ̀, ẹ má bínú. Kí ló ṣẹlẹ̀ sáyé ẹ? Ẹ má bínú. Ẹ jẹ́ sáré gbé wá sójú screen. Gbogbo wa á lè ṣe kí ni? À lè jọ fi ojú ara wa á fi rí nǹkan tá à ń sọ. Kó má dàbí àsọdùn. Because wọ́n brainwash wọn títí ní Nàìjíríà. Gbogbo nǹkan ayé Nàìjíríà dá lórí na lie. Ẹ máa gbọ́ na lie ni. No be true. Na lie, ẹkún na lie làwọn ọmọ Nàìjíríà ń sùn kiri. Gbogbo nǹkan tẹ́ bá sọ fún wọn báyìí wọ́n sọ fún yín pé irọ́ ni, kò sóòótọ́ bẹ́ẹ̀.
mo bọ̀ wá mi ìfẹ́ pẹ́ ní orí ètò yìí ọ̀sùn mo bọ̀ ẹ jẹ́ gbé fídíò yẹn wá kí ló dé tí wàá play lórí kíní ìbáyọ̀ ewé lélẹ̀ ṣẹ́ríṣẹ́ àwọn àfi sùúrù. ẹ jẹ́ lọ gbọ́ láti bọ̀ mi má dé mi létí jọ ń bọ̀ tí ó bá ti wá play bí báyìí sáà jẹ́ pé àtòrí fóònù same thing kí ló ṣẹlẹ̀ kí ló lè kọ́ ọ̀sẹ̀ what cause it oh my god this video can't play why tí o play lórí system mo ń bọ̀ wẹ́yìn ìyá mi oh my god ok ká má fi yẹn gbára wa lákòókò kò play lórí system ẹ já continue program wa ìyẹn padà kò play lórí kíní but máa fi hàn wá ń bí báyìí trailer ni wọ́n fi wa kùsà ní nàìjíríà ni o ṣàrẹ́lẹ̀ tí mo fẹ́ fi hàn yìí Ọ̀yọ́ state lọ́tún tó ti wá eléyìí o eléyìí ò tún ṣe ọ̀wọ́ o eléyìí tún yàtọ̀ sí títọ̀ ọ̀wọ́ tá a ṣe ń gbọ́ lọ́wọ́ ọmọ Yorùbá tàtà ẹ bá mi share ètò yìí ẹ jẹ́ ká dá dúró kẹwàá wo bí ayé Yorùbá ṣe máa dá bí ilẹ̀ Yorùbá ṣe máa gba ìtúsílẹ̀ ẹ jẹ́ ká dá dúró owó kùsà tó wà ní ilẹ̀ Yorùbá ó tó èmi àti yín jẹ ó tó èmi àti yín fi nílé lórí ṣebí gbogbo nǹkan tó jẹ́ kí pírẹsidẹ́ǹtì Burkina Faso ó lè máa kọ́ ilé ọ̀fẹ́ fún àwọn ọmọ Burkina Faso nìyẹn ẹ wo iye tó sọ wípé òun make níbi gold ó dẹ̀ wá gbogbo ẹ̀ báyìí ó tún fi wọ̀n wá ó gbé sí social media pé kó wo nǹkan táwọn pípọ̀ máa wá ń kó ní ìlú àwọn pé kó wá wo iye tóun make látìgbà tóun ti lé wọn owó yẹn ló wá fi ṣe investment sílùú ó fi kọ́ ilé ó ṣe farm torí wọ́n ní tẹ́bí bá kúrò nínú ìṣẹ̀bùṣe gbogbo ìtàn wà nílùú Nàìjíríà ibo ló ń kówó ẹ̀ sí ọmọ Yorùbá tàtà ibo ni wọ́n kówó ẹ̀ sí ohun tí mo ní mo fẹ́ fi wọ̀ wá ẹ jẹ́ kí n fi wọ̀ wá tán ká wá padà sí ọ̀rọ̀ àwọn Fúlàní mo ti sọ fún yín pé ibi tá à ń lọ òjì ṣùgbọ́n àwọn ibi tá a máa yà ló máa pọ̀ ẹ já sáré wò òun ni. Into a wilderness of time. This is Itasa. This is the gate of a mine inside. There is resistance. Those occupying the mines are not allowing entry into the mine. We are negotiating to go into the mine, but there is apparent resistance to go into the mine. What are the issues? Itasa community accuses Archetype Nigeria Limited of illegal mining. Itasa community wants to gain access to the mine, but there is pure resistance. The question arises. Ẹ wo ìwò tẹ́ ń wò yìí wọ́n ti wá kùsà nínú gbogbo bẹ̀ ni o ó dùn mí tí mi rí gbé sójú screen tẹ́ ń wò yìí kíní tẹ́ ń wò yìí wọ́n ti wá ibẹ̀ yẹn ṣẹ́rí ibẹ̀ yẹn ibi tó wà yẹn kọ́kọ́ èèyàn 1000 sínú ẹ̀ ibẹ̀ yẹn ò lè mọ̀ pé òun gba èèyàn space ṣì máa wà wọ́n ti wá ó tóbi gan ẹ máa wò láti òkè báyìí lọ sísàlẹ̀ wọ́n wà nǹkan tí mo fi hàn yìí wọ́n ti wá kùsà ń bẹ̀ gbogbo ilẹ̀ yẹn wà lọ fi kùsà lọ́ wà ń bẹ̀ kùsà ṣe máa tún wá fi tó bá ti débi tí tírélà ti rò jáde tírélà Dangote ńláńlá yẹn tó máa ń kó cement not single ẹ mọ̀ pé máa láwọn kan single àwọn kan double that double one tó máa gùn gan yẹn wọ́n ti lòdù méjì okùn bámbám ni wọ́n fi ṣe fídíò yìí ṣé mọye tí wọ́n máa rí lórí méjì yẹn táwa rí nínú fídíò yẹn ká má wá sọ gbogbo ìtọ́ tí ń wà tipẹ́tipẹ́ ọmọ Nàìjíríà ẹja abọ́ lóko ẹrú ìyà ń jẹ wá kò yẹ kémi àti yín máa sọ́fà kò yẹ kémi àti yín lọ́ọ́ máa jìyà ní òyìnbó tí ìlú wa bá dáa èèyàn kan bá mi sọ̀rọ̀ lánàá wọ́n láwọn ti lò 30 years nílùú òyìnbó àwọn fẹ́ lọlé èèyàn kan bá mi sọ̀rọ̀ lánàá wọ́n láwọn ti lò 30 years ní Europe wọ́n nílùú tí ò dáa làwọn ò ṣe lè lọlé láàárọ̀ ẹni yẹn náà tún bá mi sọ̀rọ̀ wọ́n nílùú tí ò dáa làwọn ò ṣe lè lọlé kí ló dé tí Nàìjíríà ò fi dáa kí ló bà Nàìjíríà jẹ́ kí ló bà Nàìjíríà jẹ́ ṣe bá àwọn àṣìyàn olórí ta níni àwọn ikú bọ́mọ ọ̀rìn ọmọ òfura àwọn apanimáyọ̀dà ṣẹlẹ̀ àwọn tó máa ń kí àwọn àjẹ́ ní apanimáwàgbó olókìkí òru àwọn gọkọ́ ló yẹ kọ́ kí bẹ́ẹ̀ àwọn Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ló yẹ kọ́ máa kí bẹ́ẹ̀ àwọn lápanimáyọ̀dà apanimáwàgbó olókìkí òru àwọn ló yẹ kọ́ máa kí bẹ́ẹ̀ ẹ jábọ̀ gbádùn ẹ lọ kọ́sá tí ń pẹ́ lórí ètò ẹ jẹ́ bá wa ṣí ètò ẹ bá wa ṣí ẹ ọmọ Yorùbá ẹ bá wa gbé débẹ̀. Why is there resistance? Why is the company not allowing access into the mine? These are questions that should be answered. But one thing is clear, there is huge mining going on here
And a lot need to be known about what is going on here. The company has not been stopped from mining and leaving the community with truckloads on a regular basis. This is why we are crying out. We want Nigerians to save us. We want the government to step in. They put the law in place. Please enforce the law. This is all we are asking for. Is that too much to ask? For a community, we have records. If you allow them to have a foothold in Itasa, then Yoruba land is finished. Ilesha is gone, not is going. Ilesha is gone. This fight is for all of us. And by all of us, I mean, I'm not is finished. Ilesha is gone, not is going. Ilesha is gone. This fight is for all of us. And by all of us, I mean, I'm not even talking about journalists and lawyers and because mo fẹ́ kárí nìyẹn because mi fẹ́ pẹ́. Ṣé ẹ rí trailer yẹn àbẹ́ rí tó fi lòdù ẹ̀? Tẹ́ bá rí ẹ jẹ́ kí n rí comment. Gbogbo tó jẹ́ kí mi wá sí live program money. Ó pè mí kí n ṣe short video mi kí n jù sí YouTube. Ẹni bá wo ń bẹ̀ fine bí wọ́n dẹ̀ wo bí sí mi láì ju kí wọ́n máa pariwo ẹ bá wa ṣí ètò ṣé ń gbọ́ wa ṣó clear ṣó ṣe tó bá jẹ́ bí fraka tó ti bèbú sí ẹ máa rí kọ́mẹ́ǹtì máa wọ fraka mi gbá bíbẹ̀ máa dẹ̀ máa rí kọ́mẹ́ǹtì àwọn tájọ́ ṣe Yorùbá nation wọ́n máa wọ pé ara wọn ti máa ń kí lórí platform mi rèé o àwọn lọ́wọ́ kọ́mẹ́ǹtì wọn máa lọ sẹ́sẹ́sẹ́ níbi fraka tó ti bèbú tó ti ṣe pé ẹ̀yẹ jẹ́ kó jọ́rọ̀ Yorùbá nation ẹ̀ ní rí kọ́mẹ́ǹtì wọn ọwọ́ wọn máa tẹ pọ́ọ̀sì ni ṣùgbọ́n bí tó ti ṣe fraka tó ti fi yín pawó tó ti gbowó monetization ẹ máa comment ẹ máa pé comment yín owó ni fáwọn tó monetize Facebook èmi monetize Facebook mi mo gbìyànjú kí monetize mi ìrìyànjú mo ya gbé lẹ̀ mo ṣe dé láàjì mi ìrójú tó ẹ̀tàn comment yín lásán owó ni comment tẹ máa rí ẹ rí tẹ́lẹ̀ mi bá ṣe program ẹ máa rí 3,000 comment gbogbo 3,000 comment is a lot of money pé wá wọ program yẹn lásán owó ni ibi tẹ máa ti bá àwọn èèyàn wá nìyẹn ṣe báyìí táyì sí Fúlàní bá máa dé báyìí gbogbo àwọn tẹ́ ń comment tẹ́ ń wo show wọn yẹn ẹ padà ṣépè fún gbogbo wọn pátápátá from A to down wípé àwọn wọn ò jẹ́ kẹ́ mọ̀ wípé ogun Fúlàní ti wọlé báyìí tó bá yẹ pé ara wọn níṣẹ́ Fúlàní ti ń down pé kọ́ máa distract kẹ́ má lè concentrate láti gbà wọn yín kúrò lóko ẹrú because mo jòkó mo gbogbo ẹ̀ pé kí ló lè máa cause ogun tó tó ìlú social media all the time. kọ́lọ́ gbogbo àbí ẹ̀ṣẹ̀ ìdúmọ̀ rẹ̀ ẹ jẹ́ pé ní kọ́mẹ́ǹtì mọ́ bìbí yẹn dáàdì mi ẹ káàbọ̀ sórí ètò mo kẹ́yìn náà ẹ káàbọ̀ sà now ẹ wá wo wọ́n wá kùsà lọ́yọ̀ọ́ wọ́n wà nífẹ̀ẹ́ mo mọ ìgbà tí mo ti ṣe kẹsẹ̀tì tí mo ṣe program lórí Ilé Ifẹ̀ náà rí tí mo dẹ̀ gbé àwọn evidence wa wọ́n wà lọ́yọ̀ọ́ wọ́n wà nífẹ̀ẹ́ wọ́n wà lọ́wọ́ wọ́n wà ní Ìlọrin gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ṣẹ́gi ohun tí each state máa máa jẹ Elédùmarè ti provide ẹ̀ síbẹ̀ fún wa. Elédùmarè ẹ ṣeun gan ni estate consultant ẹ ṣe mo dúpẹ́ ohun tí oníkálukú máa jẹ ní ilẹ̀ Yorùbá ohun tí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ máa jẹ Elédùmarè ti provide sí ìlú Ọ̀yọ́ ohun táwọn tọ̀wọ́ máa jẹ Elédùmarè ti provide sọ́wọ́ ohun táwọn ti fẹ́ máa jẹ Elédùmarè ti provide sí fẹ́ ṣe ní Lagos state tẹ́ ẹ̀ pariwo kò sí gbọ́mọ yẹn ohun tí wọ́n máa jẹ ní Lagos state tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní wàkùsà ní Lagos state wàláì ó ti wà tí wọ́n bá wo àwọn inú igbó Ìkòròdú wọ̀nyẹn lọ ọ máa rí ibi tó máa ti mine the gold ọ máa rí ibi tó máa ti ṣe kíni tó máa ti máa wá gold tó bá wo àwọn side ibi kankan lọ láwọn Badagry area yẹn ọ máa rí ibi tó máa ti wá gold níbẹ̀ táwọn Lagos state máa jẹ ẹ wá wò wá ọmọ ẹlẹ́ran wá padà ń jẹ gbogbo ọmọ aláṣọ wà kìsà ẹ já padà sórí èyí tá à ń gbọ́ lọ lórí ọ̀rọ̀ Ọ̀wọ̀ ẹ jẹ́ ká lọ gbọ́ yẹn ká padà síbẹ̀ bàbá tó gbéṣẹ́ yẹn gan wá gan mo ti rí kọ́mẹ́ǹtì wọn níbi ìbáyìí sí ìjàkọ́ wọn ò gbéjà wá wa náà sì fìjà yanjú ẹ̀ wọ́n ní ká béèrè ni so ẹ já continue. àmì tó kàn wá ó ní wípé ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé ṣé Òpinmi Ọ̀wọ̀ ṣé kìí ṣe ara Yorùbá ni tí àwọn olóyè ìlú yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí ń ta ilẹ̀ wọn tí wọ́n fi rẹ́ǹtì fún àwọn Fúlàní nǹkan tí mò ń béèrè nìyẹn o tí wọ́n gba àwọn Fúlàní lálejò káàkiri ní ilẹ̀ Òpinmi tẹ́ ẹ bá ti gba àgọ́ ọmọkéwú wọlé lọ sí àgọ́ Sànjà lọ sí àgọ́ Sànjà
tẹ́ bá kúrò lágọ̀sọ̀jà tẹ́ ń lọ tààràtà tẹ́ ń lọ sí àgọ́ ẹ̀yìn pòró kẹ́ tó dé àgọ́ ẹ̀yìn pòró tó dé abàkan tó ń pè ní àgọ́ ṣàṣẹrẹ́ tẹ́ bá kúrò lágọ̀ ṣàṣẹrẹ́ ẹ máa lọ sí àwọn àgọ́ tó wà lẹ́yìn pòró ṣé rí pòró yìí omi ni omi ńlá ni omi yẹn jáde sí ọ̀sẹ́ náà ẹ wá lọ sí ẹ̀yìn lọ́hùn àwọn abà pọ̀ síbẹ̀ àgọ́ lílóró àgọ́ wọ́tawọ́ọ̀kù àgọ́ tààró gbogbo ẹ̀ ló wà lẹ́yìn lọ́hùn Fúlàní dẹ̀ ti gba gbogbo ẹ̀ kan àwọn síìfù ló dẹ̀ fún wọn nílẹ̀ yẹn kó máa lọ káàkiri ṣé wá rí àwọn Fúlàní tó wà ń bẹ̀ báyìí wọ́n ti ju àwọn ọmọ Yorùbá tí ń ṣe àwọn Àkókó àwọn Ìgbìrà tí ń ṣe Kogi àwọn èèyàn wa kejì ìdẹ́sẹ̀ àwọn Yorùbá wa ní Ìgbìrà tó wà ń bẹ̀ wọ́n ti ju gbogbo wa lọ àwọn Fúlàní ṣe ni wọ́n bímọ bí ẹ̀dá ọmọ wọn pọ̀ lọ ṣọ̀rànrànràn ni ìbéèrè mi lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá òun ni wípé ṣé Òpinmi Ọ̀wọ̀ ṣé kìí ṣe Yorùbá ni èyí ti ṣe jẹ́ tí àwọn ìjòyè tó ń fi ilẹ̀ wọn fún àwọn àjèjì Fúlàní ìdí nìyẹn tí wọ́n fi ń gbèyàn ń pa ní Ọ̀wọ̀ tó yẹ pé Ọ̀wọ̀ ló dẹ̀ súnmọ́ Ọ̀gbẹ̀sẹ̀ súnmọ́ Àkúrẹ́ ṣé ẹ mà wípé Ọ̀wọ̀ súnmọ́ Àkúrẹ́ dáadáa ìdí nìyẹn tẹ́ fi ń rí àwọn tẹ́ fi gbọ́ wípé nígbà kan rí àwọn Fúlàní lọ sí Ọ̀wọ̀ wọ́n pa oríṣiríṣi àwọn ènìyàn because Òpinmi Ọ̀wọ̀ àwọn gangan ló gba àlejò ọ̀ràn wọlé o ṣé ẹ mà pé Òpinmi Ọ̀wọ̀ ọ̀ǹda Ọ̀wọ̀ ló wà Òpinmi Ọ̀wọ̀ yìí ọ̀ǹda Ọ̀wọ̀ ló wà o fún ìdílé àwọn ló gba àlejò ọ̀ràn wọlé sí ilẹ̀ Yorùbá láti Òpinmi gbogbo àbà tí mo sọ pátá àtẹlẹ́ tí mi ò dárúkọ òun ni wọ́n ti gba Fúlàní sí Fúlàní á jẹ nǹkan oko kódà gan àwọn ìyàwó àgbẹ̀ tó wà níbẹ̀ wọ́n bá wọn lò pọ̀ wọ́n ń ṣe wọ́n ní àṣùtá kódà wọ́n bá wọn sùn à ń bá ẹlòmíín sùn nínú oko tó bá délé kò ní lè sọ fún ọkọ ẹ̀ because ìdókù. ṣé ń gbọ́ ṣẹ́ báyìí yẹ́yìn bàbá because ìdókùdó ló ń dó wọn ọmọ àlè máa pọ̀ gọ́ọ̀lù yẹn o àbí kí lẹ rò sẹ́wọ̀ tó wà ńlẹ̀ because ẹni tí ò fẹ́ kọ́kọ́ èèyàn tí ò fẹ́ kọ́kọ́ ẹ̀ àbí ọkùnrin wo ló máa gbọ́ wípé Fúlàní ti dóyàwó òun nínú igbó tó dẹ̀ máa tún continue relationship yẹn pẹ̀lú ẹ̀ ọkùnrin wo ló lè accept irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ bá mi kọ́ sí comment section mọ́bì mi ní kọ́là o I can't laugh ẹ̀dẹ̀ yóò ṣe kọ́là wọ́n dìde ṣe voice message yẹn ránṣẹ́ ni wípé kí n jọ torí Ọlọ́run kí báwọn gbé síta kí gbogbo ọmọ Yorùbá gba àwọn kọ́ bá wọn béèrè wípé ṣé Ọ̀wọ̀ ò kí ń ṣe ilẹ̀ Yorùbá mọ́ ṣé kí pọ́nmọ́ àlè máa pọ̀ lu yẹ irú àwọn ọmọ àlè yẹn náà ní irú Olúwo náà bọ́mọ àlè ṣe máa ń wọnú ẹbí nìyẹn o gbogbo àwọn obìnrin táwọn Fúlàní wọ̀nyí ń bá sùn Fúlàní ò ní dá sílẹ̀ ilé ara wọn ló máa dá sí o ara wọn ló máa dá sí àwọn yóò ní yàrá aṣojú fúrú wọ́n yà mójú kúrò ń bẹ̀ nítorí wọn ò fẹ́ kọ́kọ́ wọn ò fẹ́ fi lé ọmọ wọn sílẹ̀ nígbà tó bá máa tó bí ijọ́ kẹta ọkọ náà àtúnṣe kíni á tún kí wọn mọ́lẹ̀ á tún di fàkífàkì ọkọ á tún bá wọn sùn tó bá máa tó bí oṣù kan sóṣù méjì wọn á lọ lóyún wọn ò ní mọ̀ pé ọmọ Fúlàní ló ti dúró sí wọn lára wọn ò ní mọ̀ ẹni bá dé sùn tí oyún òun lọ́mọ máa jọ ṣùgbọ́n ẹ̀jẹ̀ àtọ̀ oró yẹn ọmọ wa máa ṣe kíni àwa gbé wa ẹ̀ jáde àwa bẹ̀rẹ̀ sí ní wùwà ọmọ Fúlàní àwa máa bẹ̀rẹ̀ sí ní rojọ́ pé ẹjọ́ torí Ọlọ́run ó dà ìpọ́ ọmọ àlè lọmọ yìí ẹ máa gbọ́ ọmọ wọn ni ìyá àti bàbá ẹ̀ ẹ máa gbọ́ ọmọ wọn ni ìyá àti bàbá ẹ̀ ní mọ̀ pé àtọ̀ Fúlàní ni kẹwọ́ ayé ní ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá mélòó ló bí ire kó lọ sí Kánò kó lọ máa báwọn ìyàwó wọn sùn nínú igbó ọmọ Yorùbá mélòó ló lè dán irú ẹ̀ wò ṣe ni wípé so many things ṣẹlẹ̀ táwọn èèyàn mú mọ́ra nílẹ̀ Yorùbá a lot of things ló ṣẹlẹ̀ àwọn Fúlàní náà wá ti rí níbi wípé àwọn èèyàn wa ò lè sọ̀rọ̀ nítorí ìtìjú káyé má bá fi wọ́n ṣe yẹ̀yẹ́ káyé má bá sọ pé kò tọ́ nídìí wọn kó má bá di aláìsí alábùkù láwùjọ wọ́n wá máa mú mọ́ra àwọn Fúlàní farabalẹ̀ wọ́n gbá research wọ́n rí irú èèyàn tí àwọn èèyàn wá jẹ́ àwọn náà wá jayé káyé lára wọn lọ èyí náà egungun eléyìí ọkùnrin tó bá mọ̀ pé Fúlàní gan bá ìyàwó òun sùn ṣó máa lè sọ síta ṣé kò ní fi ṣe sí olú ẹ̀kọ́ àmúmọ́ra eégún àwọn ọba tó lé ní Ìlọrin ẹ̀yìn èèyàn wọn ò máa padà sí pálásì àwọn náà máa ti fi ṣe sí olú ẹ̀kọ́ lọ báyìí sí wọn ò máa lè pariwo síta
bàbá Èkìtì ṣe prógrámù lórí ọ̀rọ̀ yìí ẹ mọ̀ pé bàbá Èkìtì ò kí ń jẹ́ kó tutù kéèsì ti wà lọ́wọ́ tèmi láti last week mo kàn fi ṣe prógrámù sórí YouTube ni torí mi ò lè wá fẹ́ fún ẹ bá wa share ẹ bá wa tẹ lọ́ọ̀fù láìkì gbogbo kíní yẹn ń fọ́ mi lórí torí gbogbo okùn gbogbo ara ni máa fi ń sọ̀rọ̀ máa yà ṣe sórí YouTube síbẹ̀ máa yà gbójú mi nígbà tí bàbá Èkìtì ṣe prógrámù yẹn bí tí mò ń lọ bẹ̀ àwọn ọmọ Fúlàní dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pé bàbá Èkìtì wọ́n dẹ̀ tẹ́tì bàbá Èkìtì wípé kí ló kọ bàbá Èkìtì níbẹ̀ tẹ bá ní wọ́n ni mo pa ẹ lọ pé bàbá Èkìtì kẹbi wọ́n dẹ̀ pé bàbá Èkìtì wọ́n dẹ̀ tẹ́tì bàbá Èkìtì àwọn tó tún wá jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ wípé wọ́n ní ìrínisí ní ìsọdí lọ́jọ́ ìrínisí wọn ìwúwa wọn ìsọ̀rọ̀ wọn ẹ ti mọ̀ wípé ọmọ àlè ilẹ̀ Yorùbá ni wọ́n àwọn náà tún pé bàbá Èkìtì pé kí ló kàn wọ́n nínú ọ̀rọ̀ yẹn wọ́n má dá sí kò sí ẹni tó fẹ́ gba àwọn pípù yìí pé wọ́n kàn pariwo lásán ni ẹ ló béèrè lọ́wọ́ bàbá Èkìtì pé wọ́n kàn pariwo lásán ni kò sẹ́ni tó máa gbà wọ́n kí bàbá Èkìtì fi titi ẹ̀ ṣe titi ẹ̀ thanks for the gift wow God bless you ẹ ṣé mo dúpẹ́ o Yorùbá nation no going back thanks for the cap wípé wọ́n kàn ṣe lásán níbi ìtìmọ̀ tó sẹ́ni kiri ẹ̀ mo ṣáà Yorùbá nation èyà ẹ ṣé gan mo dúpẹ́ lẹ Yorùbá gbé wá o wípé bàbá Èkìtì kàn pariwo lásán ni kẹ wo ibi tí wọ́n ti ní over confidence dé lókè ọmọ Yorùbá kẹ wo ibi tí wọ́n ní ẹ̀mí ìgboyà dé Yorùbá ẹ jẹ́ ká jí ẹ má sùn nígbà tí bàbá Èkìtì ṣe program láti jẹ́ kí ẹ̀yin èèyàn mọ̀ ìdí tí mo fi sọ wípé wọn ò fẹ́ káwọn èèyàn mọ̀ tó ṣẹlẹ̀ nìyẹn mẹ́wàá ń ṣẹlẹ̀ sí ìran Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nǹkan burúkú ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ Yorùbá pàápàá jùlọ àwọn ọba míì bàbá Èkìtì wá ṣe program ẹ mọ̀ wọ́n ti rí pé àwọn ọba yóò sọ̀rọ̀ wọ́n ti rí wípé wọn ò fẹ́ pariwo síta káwọn àgbọ̀n bàbá fi wọ́n ṣe yẹ pé ọ̀bí ṣe bá sọ fún yín tẹ́ ẹ̀ sọ pé wọ́n dẹ̀ jẹyà ni ọwọ́ kọ́ńtínà àti máa ṣe nǹkan burúkú fún wọn wọ́n wá kọ́ńtínà àti máa gba ìlú mọ́ wọn lórí bàbá Èkìtì wá bọ́ síta bàbá yẹn wá fi ṣe program bàbá yẹn wá sọ àwọn ọmọ Fúlàní àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Ìlọrin wọ́n dẹ̀ pe bàbá Èkìtì wọ́n dẹ̀ tẹ́tì bàbá Èkìtì wọ́n sọ débi wípé tí bàbá Èkìtì ò bá ṣọ́ra àwọn máa fi ọlọ́pàá àbí DSS àwọn máa fi gbé bàbá Èkìtì pé kí ló kàn wọ́n níbẹ̀ tó torí ẹ̀ gbé bàbá Èkìtì níbẹ̀ ìbéèrè wọn nìyẹn pé kí ló kàn bàbá Èkìtì níbẹ̀ tó túmọ̀ sí wípé òtítọ́ lọ̀rọ̀ yẹn èyí tẹ́ bá wá púrúfù kiri tó bá jẹ́ pé irọ́ ni bàbá Èkìtì ń pa ní wọn ò ní sọ fún wọn pé kí ló kàn wọ́n bẹ́ẹ̀ wípé ṣé wọ́n ti gba ara wọn náà débi tó fẹ́ wá gba àwọn tó ń pariwo lé lórí ní ìlú Ìlọrin wọ́n ṣe sọ fún bàbá Èkìtì nìyẹn thanks so much oh God bless you ẹ ṣé mo dúpẹ́ tó bá jẹ́ pé bàbá yẹn parọ́ ni àbí èmi náà parọ́ ni they will never call any one of us gbogbo ẹ máa dákẹ́ lórí but wípé wọ́n gbọ́ lórí social media yẹn ó ṣọ́ọ̀kì wọn ó bá àwọn lẹ́wọ̀ pé àṣeyọ̀rọ̀ etí tú wọ́n dẹ̀ ti mọ̀ wípé tí gbogbo àwọn ọmọ Yorùbá bá lè dìde sí wọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn a máa gba àwọn ẹni wa kúrò lọ́wọ́ wọn ìyá yóò ní ìjọ ọmọ Yorùbá gbé kí ni yẹn máa dópin ó wá jẹ́ kó tètè wá attack bàbá Èkìtì pé kí ló kàn bẹ́ẹ̀ ó dákẹ́ kó fi titi ẹ̀ ṣe titi ẹ̀ kó má dá sí ṣé wọ́n ṣe nǹkan tó dáa ni wọ́n sọ fún bàbá Èkìtì pé kó má dá sí ṣé ìwà tí wọ́n wù dáa ni wọ́n sọ pé kó má dá sí tí wọ́n ò fẹ́ káwọn èèyàn gbọ́ yóò bẹ́ẹ̀ jẹ́ ká wake up ẹ jẹ́ ká wake up ẹ̀yin ọmọ ọ̀wọ̀ kó mi má bá padà tẹ̀yìn wọ̀gbé lẹ́nu gbogbo ilẹ̀ Yorùbá Fúlàní fẹ́ gbalẹ̀ Yorùbá Yíbò fẹ́ gbalẹ̀ Yorùbá ó wáyé kémi àti yín ká jòkó ká rò wípé wáì tó jẹ́ pé ilẹ̀ Yorùbá ni wọ́n rọjú mọ́ ibi tẹ́ máa ti mọ̀ wípé Ọlọ́run bùkún ilẹ̀ wa àwa là ń fayọ̀ fún wáì tí wọn ò lọ takú pa sí ìlú títí wọn wáì tí àwọn Yíbò ń pariwo pé Lagos is a no man's land wáì tí wọ́n fẹ́ gbà á àwọn farabalẹ̀ wọ́n gbá research wọ́n wo ìrìnàjò ọmọ Yorùbá wọ́n wo ọlá àti ọrọ̀ tó wà ní ilẹ̀ Yorùbá wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ lé lórí bó ṣe máa jẹ́ títí wọn ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá ta wá ní kíní ìkílà wá ṣe àwọn fúráká àwọn ọjà àwọn kan jòyè ṣòtápọ̀ sí kí wọ́n jà kémi wòran òun lẹ́lòmíì ṣe o lórí social media ẹlòmíì ò rán bí àtúbọ̀tán ayé generation wọn ò ṣe ní bàjẹ́ ìjà ló ń jà kiri lórí social media àwọn Fúlàní dẹ̀ wá gbogbo ọ̀nà láti gbalẹ̀ Yorùbá Yíbò wá gbogbo ọ̀nà láti gbalẹ̀ Yorùbá ṣé ilẹ̀ Yíbò ò tóbi ni wáì tí wọn ò dilẹ̀ tí wọ́n mú wáì táwọn Yíbò ò di ilẹ̀ títí wọn mú wáì táwùsá ò di ilẹ̀ títí wọn mú tí Fúlàní bá sọ wípé àwọn ní kùsà nílùú wọn wọn ní tó Yorùbá tí Yíbò bá láwọn ní kùsà nílùú wọn wọn ní tó Yorùbá tó bá sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè tí Ọlọ́run gbé ajé fún nílùú Nàìjíríà yẹn ilẹ̀ Yorùbá ni that is why you see them rushing to Lagos State you see them coming to Lagos State ẹ̀rí gbogbo àwọn Fúlàní yẹn they will be bringing food to Lagos State they will be bringing it to ilẹ̀ Yorùbá why tí wọn ò gbé dúró nílùú wọn why bringing it to ilẹ̀ Yorùbá wọ́n mọ̀ wípé Ọlọ́run bùkún ilẹ̀ Yorùbá ajé wà ní ilẹ̀ Yorùbá wúrà wàrà ó kún ilẹ̀ Yorùbá ṣọ̀ fún wàrà àti fún oyin they all know this ṣùgbọ́n àwọn àtàwọn níbẹ̀ we don't know tìjú ìjà lọ we don't know tìjú ẹ̀tanú we don't know tìjú ká bàtà ọmọ ọlọ́mọ jẹ́ lọ that is what we know
ohun tá a dẹ̀ lọ fókọ̀sì lé lórí ohun tó máa padà pa àwọn èèyàn lẹ́kún lọ́jọ́ ọ̀la ni tá a bá kọ́ntínú pẹ̀lú bá ṣe ń bá lọ yìí tí a bá jẹ́ kí ló ti pè ká fi owó sowọ́pọ̀ ká gba ilẹ̀ wa kó bí má tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Ẹ sọ fún mi ní ilẹ̀ Yorùbá lọ́jọ́ ti tòní ibi tí kò sí Fúlàní ṣe bóun lẹ́ ń gbọ́ yìí wọ́n làwọn Fúlàní ti pọ̀ ní ìlú yẹn ju àwọn ọmọ nílùú lọ wọ́n bímọ jọ bí ẹ̀dá àwọn tí wọ́n bímọ tí wọ́n yé wọn ẹ lọ wo ọmọ kékeré Fúlàní tó bá display ní sọ̀dá lójú yín báyìí ẹ lọ sórí social media ẹ yọ ọmọ Yorùbá tata ẹ jẹ́ ẹ má sùn ẹ lọ sórí social media ẹ lọ wo bí Fúlàní ṣe kó àwọn ọmọ wọn bọ́ ṣe yìnbọn ẹ lọ wo bí Fúlàní ṣe kó àwọn ọmọ wọn ní àwọn bí wọ́n ṣe máa lo nǹkan ìjà olóró burúkú nígbà tí China ń kó àwọn ọmọ bí wọ́n ṣe máa produce nǹkan tó máa gbé ìlú ga Fúlàní kó àwọn ọmọ tí wọ́n ní bọ́ ṣe máa ja ogun ta ló fẹ́ bá jagun ṣé China ní Fúlàní fẹ́ lọ bá jagun ní ṣe bí ilẹ̀ Yorùbá yìí náà ni àwọn ọmọ Yorùbá àfúrá sóra ara wa wípé we are blessed we are really blessed Ọlọ́run bùkún wa gan ní ilẹ̀ Yorùbá tí oore ọ̀fẹ́ bá wà fún àwọn another country láti wá gba ilẹ̀ Yorùbá wọ́n rẹ́dí àti wá gbà níbi tí Ọlọ́run bùkún ilẹ̀ Yorùbá sí that is why you will see all the Chinas they will come to Yorùbá land wọ́n wá dá iléeṣẹ́ sílẹ̀ ẹ lọ fún wa ní country ní company náà tí ẹ gbọ́ wípé China ló dálẹ̀ sí ilẹ̀ Haúsá ẹ lọ fún wa ní company náà tẹ gbọ́ wípé China àbí India no àbí Korea àwọn tó dá company lẹ̀ sí Nàìjíríà jùlọ nìyẹn àbí àwọn another country bíi tí wọ́n dálẹ̀ sí ilẹ̀ Yíbò ẹ lọ fún wa ẹ jẹ́ kájọ máa gbá research kájọ máa fi àṣàrò láti lè mọ bí tá a lọ ẹ lọ gbá research wípé nínú Nàìjíríà yẹn ibo làwọn foreigner kọ́kọ́ place jù ẹ gbọ́ pé ilẹ̀ Yorùbá ni bó ṣe kọ́ sí Lagos state ló ń kọ́ sí Ọ̀yọ́ state ló ń kọ́ káàkiri bẹ́ẹ̀ because ilẹ̀ Yorùbá was blessed is a blessed land. Now ẹ jẹ́ ká continue ohun tá a gbọ́ lọ bàbá mi Yorùbá ló wù mí ẹ káàbọ̀ sórí ètò sa ọmọ kíyí o gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa mo kíyí mo ti rí sweetheart mi kan náà níbẹ̀ yẹn sí mi ní dárúkọ abẹ́fẹ́ mọ sweetheart Lady K ṣe fẹ́ mọ sweetheart mi ṣé kí n introduce sweetheart mi sí yín bóyá wọn tẹ̀tí kúrò bẹ́ẹ̀ gan àwọn ìyá ní Lady K tún gbẹ́ fẹ́ dé ẹ já máa gbọ́ mo ń bọ̀ mp ti kú ó yá ó ti connect padà. àwọn mọ̀pó tó ń gbébọn tójú wọn ń kọdán àwọn náà fi gáìdì wọn ní every time àti alẹ́ àtòru náà wà kùsà yẹn ṣùgbọ́n sìn wọ́n ṣe ń wà lọ. now mo ní eléyìí tó ṣe bábánbárì tó kàn wá òun ni wípé ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé ṣé Òpinmi Ọ̀wọ̀ ṣé kìí ṣe ara Yorùbá ni tí àwọn olóyè ìlú yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí ń ta ilẹ̀ wọn tí wọ́n fi ń rẹ́ǹtì fún àwọn Fúlàní nǹkan tí mò ń béèrè nìyẹn o tí wọ́n gba àwọn Fúlàní lálejò káàkiri ní ilẹ̀ Òpinmi tẹ́ ẹ bá ti gba àgọ́ ọmọké wọlé lọ sí àgọ́ Sànjà lọ sí àgọ́ Sànjà tẹ́ bá kúrò lágọ́ Sànjà tẹ́ ń lọ tààràtà tẹ́ ń lọ sí àgọ́ ẹ̀yìn Pòró kẹ́ tó dé àgọ́ ẹ̀yìn Pòró tó ń dé abàkan tó ń pè ní àgọ́ Ṣàṣẹrẹ́ tẹ́ bá kúrò lágọ́ Ṣàṣẹrẹ́ ẹ máa lọ sí àwọn àgọ́ tó wà lẹ́yìn Pòró ṣé rí Pòró yìí omi ni omi ńlá ni omi yẹn jáde sí Ọ̀sẹ́ náà ẹ wá lọ sí ẹ̀yìn lọ́hùn àwọn abà pọ̀ síbẹ̀ àgọ́ Lílóró àgọ́ wọ́tawọ́ọ̀kù àgọ́ Tàáró gbogbo ẹ̀ ló wà lẹ́yìn lọ́hùn Fúlàní dẹ̀ ti gba gbogbo ẹ̀ kan àwọn síìfù ló dẹ̀ fún wọn nílẹ̀ yẹn kó máa lọ káàkiri ṣé wá rí àwọn Fúlàní tó wà ń bẹ̀ báyìí wọ́n ti ju àwọn ọmọ Yorùbá tí ń ṣe àwọn Àkókó àwọn Ìgbìrà tí ń ṣe Kogi àwọn èèyàn wa kejì ìdẹ́jẹ́ àwọn Yorùbá wa ní Ìgbìrà tó wà ń bẹ̀ wọ́n ti ju gbogbo wa lọ àwọn Fúlàní ṣe ni wọ́n bímọ bí ẹ̀dá ọmọ wọn pọ̀ lọ ṣọ̀rànrànràn ni ìbéèrè mi lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá òun ni wípé ṣé Òpinmi Ọ̀wọ̀ ṣé kìí ṣe Yorùbá ni èyí ti ṣe jẹ́ tí àwọn ìjòyè tó ń fi ilẹ̀ wọn fún àwọn àjèjì Fúlàní ìdí nìyẹn tí wọ́n fi ń gbèyàn pa ní Ọ̀wọ̀ tó yẹ pé Ọ̀wọ̀ ló dẹ̀ súnmọ́ Ọ̀gbẹ̀sẹ̀ súnmọ́
Àkúrẹ́ ṣe mà wípé Ọ̀wọ̀ súnmọ́ Àkúrẹ́ dáadáa. Ìdí nìyẹn tẹ́ fi ń rí àwọn tẹ́ fi gbọ́ wípé nígbà kan rí àwọn Fúlàní lọ sí Ọ̀wọ̀ wọ́n pa oríṣiríṣi àwọn ènìyàn because Òpinmi Ọ̀wọ̀ àwọn gangan ló gba àlejò ọ̀ràn wọlé o. Ṣé mà pé Òpinmi Ọ̀wọ̀ ọ̀ǹda Ọ̀wọ̀ ló wà Òpinmi Ọ̀wọ̀ yìí ọ̀ǹda Ọ̀wọ̀ ló wà o. Fún ìdílé àwọn ló gba àlejò ọ̀ràn wọlé sí ilẹ̀ Yorùbá láti Òpinmi. Gbogbo àbà tí mo sọ pátá àtẹlẹ́ tí mi ò dárúkọ òun ni wọ́n ti gba Fúlàní sí. Fúlàní á jẹ nǹkan oko kódà gan àwọn ìyàwó àgbẹ̀ tó wà ń bẹ̀ wọ́n bá wọn lò pọ̀ wọ́n ń ṣe wọ́n ní àṣùtá kódà wọ́n ń bá wọn sùn. À ń bá ẹlòmíín sùn nínú oko tó bá délé kò ní lè sọ fún ọkọ ẹ̀ because ìdókùdó ni àwọn Fúlàní ń dó àwọn èèyàn wa ní gbogbo agbègbè yẹn. Ìbéèrè mi nìyí o, ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin ìjòyè ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn Òpinmi Ọ̀wọ̀ ṣé kì í ṣe Yorùbá ni ṣé àtọ̀rìnwá ni wọ́n ni ṣé wọ́n gbé ilẹ̀ tí wọ́n wá láti ibìkan ni. Òpinmi Ọ̀wọ̀ dẹ̀ ní wọ́n ní ilẹ̀ tó jẹ́ pé ilẹ̀ yẹn pọ̀ gan-an ni. Òpinmi Ọ̀wọ̀ wọ́n ní ilẹ̀ tó pọ̀ wọ́n sì ti ta gbogbo wọ́n ti gba àlejò àwọn Fúlàní sí gbogbo ẹ̀ pátá. Ẹ jẹ́ ká stop síbẹ̀ program wa ti ń gun ibi tá à ń lọ gangan láti gbọ́ yẹn. Ṣé Òpinmi Ọ̀wọ̀ ṣé kìí ṣe ilẹ̀ Yorùbá? Ẹ̀yin ọmọ Yorùbá tata wọ́n ní ṣé Òpinmi Ọ̀wọ̀ wọ́n ní ká bá àwọn bí gbogbo ọmọ Yorùbá léèrè wípé ṣé Òpinmi Ọ̀wọ̀ ṣé kìí ṣe ilẹ̀ Yorùbá? Kí ló dé tó fi wá dá bó ṣe dà yìí tó wá di wípé gbogbo àwọn olóyè ibẹ̀ bó ṣe ń talẹ̀ fún Fúlàní ni wọ́n rẹ́ǹtì fún Fúlàní tí Fúlàní fi wá pọ̀ ní ìlú yẹn ju àwọn ọmọ onílùú lọ. Ohun tó ti mú Fúlàní tó ti pọ̀ ní ìlú yẹn ju ọmọ onílùú lọ Fúlàní ti gbàlú. Àbí tó bá di bóòlù yà ń fi sìn ọmọ ìlú mélòó ló fẹ́ bọ́ síta tó fẹ́ fèsì wọn. Kẹ máa wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa ní ilẹ̀ Yorùbá. Gbogbo ohun tá a ṣe ní kí ìran Yorùbá dá dúró nì kẹ́rú kó lè mọ rẹ̀ lẹ́rú kí wọ́fà mọ rẹ̀ ní wọ́fà. Tí Yorùbá nation bá dá dúró you will not just come bó bá ṣe wọ̀n ẹ́ sí ìlú onílùú kó dẹ̀ wá máa jayé bó bá ṣe wọ̀n ẹ́. Àwọn Fúlàní ìdán mẹ́wàá wò nílẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ló jókòó de pé àwọn ọba wa àwọn bàbá wa àwọn bàbá àti bo ṣé àwọn bàbá tó ń wọ ìpẹ̀bí lóru mọ́júmọ́. Tí bá sọ fún yín pé ó pọ̀ ńlẹ̀ wà láì ó pọ̀ ńlẹ̀ mi ò kàn ní interest sí ni. Wọ́n pè mí fún kéèsì ọba kan ọba tí bá wọnú fóònù mi máa rí bẹ́ẹ̀ alẹ́ mọ́júmọ́ lọ́ba yẹn wọ̀ pẹ̀bí tọ́dẹ̀ gbọ́ pàṣẹ lé lọ́wọ́ alẹ́ mọ́júmọ́ ló wọ ìpẹ̀bí. Nígbà tí bàbá ẹ̀ kú Olúrẹ̀mí Tinubu lọ síbẹ̀ ó lọ kí wọn nínú àwọn ọba tó wà lẹ́kọ̀ọ́ yẹn ni ó lọ kí wọn. Wọ́n ní gbogbo wọn wà sí tìrúbù báyìí lolúrẹ̀mí Tinubu dẹ̀ fa owó ọmọ ọba yẹn sókè pé ọba lọ́la lélẹ̀ tó máa jọba ni. Bàbá yẹn kú ní 2023 that was 2 years ago. 2 years ago ẹ ó dá màmí ẹ ṣe gan 2 years ago lọ ní pé ọba yẹn ó kú. Olúrẹ̀mí Tinubu dẹ̀ débẹ̀ ó dẹ̀ lọ́mọ ẹ̀ ló máa jọba mi ìgbọ́rú ẹ̀rì. Ṣáwọn tó fẹ́ gbà yín nìyẹn àwọn tí gbogbo wọn ti jẹ dòdò tí wọn ò lè sọ dòdò. Bó ṣe ń tàyìn fún Nigerian politicians ló ń tàyìn fún Fúlàní. Ẹ dẹ̀ mọ̀ wọ́n bá nílẹ̀ Yorùbá pé batch by batch ni ìdílé sí ìdílé ló máa ń jọba. Àwọn ìdílé tó wá kàn táwọn yẹn ti fọ ọmọye sílẹ̀ tí Fatima ọmọye tí gbogbo wọn ti múra tó ti bẹ̀rẹ̀ làlàkúkú fẹ̀fẹ̀ àwọn lọ́ba kàn ọba ti yí biribiri ó ti yí ká wọn. Gbogbo wọn máa sùn níjọ́ Tuesday wọ́n máa jí láàárọ̀ Wednesday ọba ti jọba. Ẹni tó Olúrẹ̀mí Tinubu fà sílẹ̀ ó ti jọba. Ṣé irú ọba yẹn lè gbà yín lọ́wọ́ Fúlàní tó gun Fúlàní bá dé? Ìbéèrè ni o kẹ́lẹ̀ mọ̀ pé so many things ló ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó fọwọ́ bò. Gbogbo data gbogbo bó ṣe wọ̀ pẹ̀bí lóru gbogbo picture wà lọ́wọ́ mi o everything ló wà lọ́wọ́ mi bí báyìí o. Mo kọ́ ní màá wá ṣe ṣóun pa ẹ̀ kí n kàn wá fi wọ́n cruise èmi ò bá wọn jà fún ìdílé kan ní kó jọba ìdílé kan ní kó má jọba because gbogbo wọn pátá olórí burúkú ni wọ́n. Bẹ́ẹ̀ bá lẹ̀ jà pé ìdílé tó tọ́ sí ilé kan gbé fún wọn kí lẹ mọ̀ tí ìdílé yẹn náà máa tún yà lọ́la. Níwọ̀n bá àgbà tá bá ṣì wà nínú Nàìjíríà bó ṣe máa lọ nìyẹn ẹ lè rọ́ba re láàrin wọn. Òun nìyí o mi ẹ̀wù ni fídíò ni o bọ́ba tuntun ṣe wọ̀ pẹ̀bí ọba tuntun rèé o bó ṣe jọba lóògùn mọ́júmọ́ ẹ̀yin ọmọ Yorùbá
ibo ló ti jẹrú ẹ̀ òru mọ́júmọ́ lọ́ba tuntun jẹ lọ́ dáadé fún lọ́gbọ̀n pàṣẹ lé lọ́wọ́ òru mọ́júmọ́. Ẹ wá sọ fún mi mo fẹ́ mú ibi tó ti ń dáadé fún ibi tó ti wọ̀ pẹ̀bí nì ibi tó bá tuntun ti wọ̀ pẹ̀bí nì fìlà ilẹ̀ ń wò lórí lọ́wọ́ àwọn tó máa gbélé lórí yẹn òru mọ́júmọ́ ọba tuntun jọba lóòru mọ́júmọ́ ni wọ́n jọba ilé Èkó ni o gbogbo ohun tó dẹ̀ dìrọ̀ mọ́rọ̀ báyìí gbogbo ẹ̀ láti gbọ́ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ pé gbogbo ilẹ̀ Lagos State Tinubu ti gbàlàjì ẹ̀ tán wọ́n ní ilẹ̀ kan wà ní ìkẹ́ àwọn pípù yìí ní Èkó yẹn ẹni tó dẹ̀ falẹ̀ kó jọba àti Ṣèyí Tinubu wọ́n ní 5 and 6 ni wọ́n dẹ̀ fẹ́ gba ilẹ̀ yẹn Tinubu fẹ́ gba ilẹ̀ yẹn according to I was not there according to the information gbogbo yóò tiẹ̀ kàn mí ìbáhùn wọn kọ́ gba orí òkun gan kò káyé but ìbéèrè ti tèmi ni wípé irú ọba tó wọ ìpẹ̀bí lóòru mọ́júmọ́ ẹni tó kàn jẹ́ olórí ọmọọba which is Wasiu Ayinde mo yọjọ́ tó lò ní pẹ̀bí ọmọọba ni olórí ọmọọba ni Wasiu Ayinde jẹ́ o gbogbo wa la rí bó ṣe ṣe orò fún Wasiu Ayinde gbogbo wa la rí bó ṣe wọ̀ pẹ̀bí tá a lot of people tẹ̀ tó sọ pé àṣẹ́ni tó fẹ́ jẹ́ olórí ọmọọba tún máa ń wọ ìpẹ̀bí ni bí Wasiu Ayinde ṣe wọ̀ pẹ̀bí tó ṣe gbogbo ẹ̀ tí wọ́n ṣe gbogbo necessary things tó yẹ kí wọ́n ṣe fún ká má wàá sọ ẹni tó fẹ́ jẹ́ odidi ọba aládé ó wọ ìpẹ̀bí lóòru mọ́júmọ́ lálẹ́ mọ́júmọ́ ó dẹ̀ jọba ṣé irú ọba yẹn lè dìde láti gba ìran Yorùbá lóko ẹrú ṣé irú ọba yẹn lè fọwọ́ sí Yorùbá nation ṣé irú ọba yẹn tí Fúlàní bá gbé owó fún ṣé kò ní gbà Yorùbá jẹ́ ká wake up a lot is going on. Nígbà tí wọ́n pè mí tó ṣàlàyé fún mi sísá mi alálùbáríkà kan lára wa sọ̀rọ̀sọ̀rọ̀ náà ní kọ́ lọ́ọ́ jẹ́rí wọn pẹ́ nígbà tó sọ fún mi oníṣẹ́rí tí bá bá yín dá sọ̀rọ̀ kéèsì yìí tí bá dá sí èmi máa kọ̀ wá kúrò sí ni mi ní bá wọn jàjà pé ó yẹ dá oyè padà fóyè fún ẹni tó tọ́ sí. níwọ̀n ọba àgbà tí Nàìjíríà bá sì jẹ́ Nàìjíríà gbogbo ọba tá a bá ní nílẹ̀ Yorùbá they are all politician king. ohun tó lè mú Àwùjalẹ̀ gan tí bàbá disappoint wa ṣẹ́gbọ́n yẹn tó lọ gbé fáwọn oníṣẹ̀ṣe sí 25 million ìyẹn ló trend lọ́wọ́ òun làwọn oníṣẹ̀ṣe ò ṣe lè sin òkú ọba Àwùjalẹ̀ ló fi jẹ́ pé àwọn mùsùlùmí ló sí wọ́n gba 25 million naira. Ẹ wá sọ fún mi tó bá fẹ́ fi ọba mi jẹ́ níjẹ̀bù ṣé kò ní jọba politicians. Ẹ wo Àwùjalẹ̀ ta ló lè believe wípé Àwùjalẹ̀ is a politician king ta ló lè believe ẹ wípé Àwùjalẹ̀ èmi ṣe pẹ̀lú ìjọ tí mo gbọ́ pé bàbá kú gan inú mi dùn ayọ̀ mi kú mo lọ́ba wa òkú ọba wa wà jáde pé ta bá sọ̀rọ̀ nípa àwọn ọba tí ò kì í lọ pati ṣáṣáṣáṣá tí ò ń dágbádá kiri láì mọ̀ wípé ohun táwọn gan dánwò lábẹ́lẹ̀ ó ju tàwọn tá à ń rí lójú ayé lọ. ọmọ Yorùbá don't trust anybody, trust yourself and fight your battle by yourself. Don't rely on anybody. Ẹ má rely lórí anybody, jẹ́ káwa fún wa dìde ká gbára wa. Ṣé àwọn ẹlòmíì wà tó yẹ pé ẹ rí wọn níta ẹ dẹ̀ fi ojú èèyàn gidi wò wọ́n ẹ jẹ́ bá wa double tap lórí TikTok ẹ bá wa share TikTok ní ká encourage yín kẹ́ bá wa share kẹ́ dẹ̀ bá wa like. Ṣé ẹ gbọ́ mi ohun tó ń dánwò àwọn tẹ́ ẹ̀ rí níta yẹn wàláhì ó ju tàwọn tá à ń rí níta lọ. Mo fẹ́ lè sọ pé àwọn tó ti wọ́n gan wá worst jù làwọn tẹ̀kẹ́rí lórí social media yẹn ní àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá yẹn àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá yẹn tí wọ́n worst jù tí wọ́n wá ìṣubú. Mo wà lórí program ma o mo wà lórí program ma. Hello. Mo wà lórí program ma o. Okay. Ṣé ẹ gbọ́ mi tó jẹ́ pé tí wọ́n worst jù òun làwọn tẹ̀kẹ́rí lórí social media yẹn ta ló lè expect pé nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú tó yẹ pé tó bá sọ wípé ìlú tó ṣe kíìpù àṣà ìṣe everything tí wọn ò fẹ́ kí kọ́ṣọ́ ilẹ̀ Yorùbá kó parun a sì máa mú Ìjẹ̀bú náà a sì máa mú Ìjẹ̀bú tí bá parí ìyẹn jẹ́ kí n rí comment tí bá lè yẹ kára dọ̀ pákó tí 1.5 hours a sì máa mú Ìjẹ̀bú táwọn ló lè believe wípé irú kan bẹ́ẹ̀ yẹn lè ṣẹlẹ̀ gbàm Àwùjalẹ̀ ti kú lọ ní àwọn ọmọ wọn ní ni ó wà lórí social media àwọn tó lọ síbẹ̀ tó lọ ṣèwádìí gbogbo ẹ̀ evangelist ó ti ṣe fídíò ó ti ṣe part 1 to 2 lórí ọ̀rọ̀ yìí wọ́n láwọn débẹ̀ ohun tí wọ́n sọ fún àwọn nìyẹn tó dé sẹ́ni pé àwọn aláwo Ìjẹ̀bú-Ògùn wà lè sọ̀rọ̀ mọ́ ohun tó bá ti mú yín tẹ́ bá ti ń pa àwọn aláwo lẹ́nu mọ́ ní ilẹ̀ Yorùbá ẹ fẹ́ pa àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá mú nìyẹn tí ẹ bá máa pa aláwo lẹ́nu mọ́ ní ilẹ̀ Yorùbá á jẹ́ àwọn mú àlè aláwo èké lẹ́ máa pa mọ́ lẹ́ máa pa lẹ́nu mọ́ Ifá kì í ṣe kí Ọ̀rúnmìlà kì í dalẹ̀ a lot of people máa gbé pé yes mo máa try láti ṣe kíni láti protect gbogbo the 3 religions that we have in Yorùbá land because mo mọ ìwúlò wọn ìwà burúkú tó wọnú ayé àti bí tá a padà bára wa ní Nàìjíríà ló di wípé church di scam ló di wípé mọ́ṣáláṣí di scam
ló di wípé àwọn babaláwo di scam. They are not scam. Nàìjíríà ló sọ wọ́n dàbẹ́ tá a fi fi orúkọ burúkú yẹn pè wọ́n tá a fi ṣe àpèjúwe wọn ní ọ̀nà tí ò tọ́ tí ò yẹ. Ìṣẹ̀ṣe is not a scam. Ìṣẹ̀ṣe is not a bad thing. Same thing church, same thing mọ́ṣáláṣí. Nàìjíríà orúkọ ìlú yẹn ogun ìlú yẹn lógo religion mẹ́tẹ̀ẹ̀ta ta ní ilẹ̀ Yorùbá tó fi di wípé wọ́n pè wọ́n lẹ́lẹ́bọ, wọ́n pè wọ́n láláṣìṣe, wọ́n pè wọ́n lóríṣiríṣi orúkọ, wọ́n á fòpẹ̀ sí church náà, wọ́n á ní scam ní business center ni, wọ́n á fò sọ́dọ̀ àwọn àǹfà, wọ́n á láwọn àǹfà dòdìdòdì, àwọn àǹfà kìíní kan. Nàìjíríà ló sọ wọ́n dàbẹ̀. Kì í ṣe bẹ́lẹ́ dùnmọ́ àríṣe kírètì wọn, ó kírètì wọn fún nǹkan gidi nínú ayé ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta bó ti ṣẹ̀ṣe pastor and Muslim. Now ẹ wá wo lọ́jọ́ tó ní ẹ wo bí tá padà wá ń bára wa ẹ wo àwọn nǹkan tó wá ń jáde sí wa èèyàn mélòó ló lè bìlífù wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa ṣẹlẹ̀ ní ìlú Ìjẹ̀bú? Èèyàn mélòó ló bìlífù? Ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ bá ti mọ̀ pé yes kí ni yẹn máa ṣẹlẹ̀ ẹ bá mi kọ sí comment section. Ẹ̀yin tẹ́ bá bìlífù ẹ kọ síbẹ̀. A lot of people believe pé nǹkan bẹ́ẹ̀ yẹn lè ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú tó bá ṣẹlẹ̀ níbo mi kì í ṣe bí ti Ìjẹ̀bú. But look at it today 25 million lọ́lọ́ gbé fáwọn ògbóni. Àwọn aláwo ló kúkú bọ́ síta tó ń sọ, kì í ṣe pásítọ̀ ló sọ, kì í ṣe àáfà ló sọ, àwọn oníṣẹ̀ṣe ló sọ pé 25 million naira ni wọ́n fi ṣe kíni, ni wọ́n fi kọ́ọ̀tì ṣẹ̀ṣe. Wọ́n ní wọ́n fẹ́ pa ọjà fún ọba tó wàjà, àwọn wọ́n ní láíláí wọ́n lè pa ọjà. Ìtumọ̀ pa ọjà ni wípé kó má ṣí ọjà kó fi ṣe ètùtù pé bọ́ bá ṣe lọ yìí kó má sìnkú ọmọdé kó má sìnkú àgbà kó fi ṣàdúrà fún ìlú kí ìlú túbà kí ìlú túṣẹ bẹ́ẹ̀ mi ṣe mọ̀ pọ́ ṣe ń ṣe nìyẹn. Ṣùgbọ́n níjẹ̀bú wọn lọ ní kò sí ohun tó jọ. Àwọn oníṣẹ̀ṣe náà ló bọ́ síta tó ń pariwo. I was just looking at them when I saw the video. Ẹ wá sọ fún mi tó bá bíbá máa jẹ níjẹ̀bú lọ́la, ọba kí ló máa jẹ? Ọba politicians ló máa jẹ. Kò sí ọba tó lè gorí àpèrè àwùjá ilẹ̀ yẹn, ọba olóṣèlú ló fẹ́ gorí ẹ̀. Irú ọba yẹn ṣó máa wá bẹ náà kí ìran Yorùbá bọ́ lóko ẹrú tó mọ̀ wípé inú òṣèlú Nàìjíríà lòun ti máa jẹ, lòun ti máa mú, lòun ti máa fẹ́ lá. Ọ̀ní ọ̀fífẹ́ sorry to say ohun tó bá jowó la fi wé ohun mo ti níbi tá à ń lò pọ̀ ṣùgbọ́n bí tá a máa yà ló máa pọ̀. Ṣọ́ọ̀ni ọ̀fífẹ́ fẹ́ láwọn òjòwò Nàìjíríà ni àwọn òjòwò politicians ni. Ṣọ́fẹ́ sọ pé àwọn òjòwò politicians. Alákẹ́tì ìlú Ẹ̀gbá ṣé bàbá fẹ́ láwọn òjòwò Nàìjíríà? Ẹ tún fún mi lórúkọ first class king. Ẹ fún mi lórúkọ first class king. Kò ní ṣọ́ọ̀kì yín gan nígbà tó ní ọ̀fífẹ́ náà bá dàgbàdàgbàdàgbàdàgbàdàgbà tó dàgbà tó fọwọ́ pawó tó fi igi jobi tí rúkẹ̀rẹ̀ jẹjẹjẹjẹjẹ tó dókiri mọ́ àwọn náà lọ́wọ́. Kò ní ṣọ́ọ̀kì yín pé máa gbọ́ wípé pásítọ̀ ló máa sin àwọn náà. Kò ní ṣọ́ọ̀kì yín wípé máa gbọ́ pé pásítọ̀ àbá àfáà náà ló máa sin àwọn náà. Nígbà tá a gbọ́ táwọn jalè ṣé kò ṣọ́ọ̀kì àwa tó ṣọ́ọ̀kì àwa tá a expect it. Somebody like me it shock me. Ó shock me. Ṣé nígbà tó fẹ́ jẹ ọba tó bá rìn lọ́nà tó tọ́ tó yẹ ṣé Kùránì ló fi gbé wọn síbẹ̀? Ṣábí òru ló ta lé wọn lórí ṣé Kùránì ló wí lé wọn lórí? Ọba tó wá fi pàṣẹ politicians mú báwo ni ò ṣe ní máa wùwà àwọn olóṣèlú, báwo ni ò ṣe ní fẹ́ wọn Nigerian politicians ju ẹ̀yin citizen tí yà jẹ lọ? Báwo ló ṣe fẹ́ support yín tó bá dẹ̀ sọ̀rọ̀ àwọn tó mú kọ́kọ́rọ́ Nàìjíríà dáadáa àwọn Fúlàní ni tí wọ́n máa ṣerú Fúlàní. That is why tẹ́ máa rí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá píú wọ́n ti lọ sọ́dọ̀ Emir, píú wọ́n ti lọ sọ́dọ̀ Sultan, píú wọ́n ti lọ Kano, píú wọ́n ti lọ. Àtijọ́ tí gbogbo àwọn ọba yín ẹ má ṣàbòsí ọmọ Yorùbá, ẹ má ṣàbòsí ẹ má parọ́. Àtijọ́ tẹ́ tí rí táwọn ọba ti ń lọ sọ́dọ̀ Emir, sọ́dọ̀ Sultan, sọ́dọ̀ this and that. Ó ti dẹ̀mí ló tẹ́ gbọ́ pé Sultan of Sokoto ó gbéra wá sílẹ̀ Yorùbá ó wá kí àwọn ọba yín. Ẹni tí ò tó Sultan of Sokoto gan tó jẹ́ ọba wọn ní ilẹ̀ Haúsá àbí ní Kano àbí ní Mẹ̀dúgbùrì mélòó lẹ gbọ́ wípé wọ́n gbéra wọ́n wá sọ́dọ̀ ọba yín lẹ́kọ̀ọ́ àbí wọ́n wá sọ́dọ̀ Olúbàdàn yàtọ̀ sígbà tó fẹ́ ṣètò yẹ ní ìṣètò dẹ̀ ṣètò yẹ Aláàfin Ọ̀yọ́ yìí tí Sultan of Sokoto tó fi wá mọye ìgbà tálàfin Ọ̀yọ́ ti lọ sọ́dọ̀ Sultan of Sokoto ni mọye ìgbà tó ní Ọ̀fífẹ́ ti travel lọ sọ́dọ̀ àwọn people yìí mélòó nínú wọn ló travel àwọn Yorùbá ẹ jẹ́ ká jí ọ̀rọ̀ ìjà kọ́ lélẹ̀ ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ kí ìran Yorùbá lè bọ́ lóko ẹrú ẹ jẹ́ ká jọ ṣíra wa níyè kí ìyá má ba jẹ̀rọ Yorùbá gbé tí ẹlòmíì bá ṣí ojú inú tó wá ṣí tìta dáadáa tí kì í ṣe pé ojú tìta tó ní ni wípé ojú bí a tó bá rọmọ ẹ̀lẹ̀ tó fàìn kò wo tó pọ̀ síwájú àti tó pọ̀ sẹ́yìn àbí kò fi wo títì kò má ba jáná mọ́ mọ́tò lẹ́nu àfi kò fi wo kọ́tà kò má ba kó sí kọ́tà àbí kò fi wo oúnjẹ tó fẹ́ jẹ kò má ba kì í oúnjẹ bọmú tí o bá ní ojú ẹ̀mí dáadáa tó dẹ̀ ní ojú ìta gidi wàá mọ̀ pọ́jọ́ ọ̀la Nàìjíríà ò dáa ohun tó ń bọ̀ fún Nàìjíríà lọ́jọ́ iwájú ò dáa àfi kọ́mọ Yorùbá jí kí àmọ́ bàjẹ́ wá àní rí jù bẹ́ẹ̀ lọ lórí ètò tèmi Lady K Ìfẹ́olúwaṣọ òun lórúkọ ti tèmi